السراء والضراء حين البأس شبانا آدم الإلهي خطيب وعظ على بتقوى الله أوصانا عن الفحشاء والعدوان والبهتان ينانا آدم الإلهي أروني كاتبا على من الكتاب سرعانا فيهم كاتب إلا أبا للشيء آدم الإلهي أبونا صار بنيانا لكل الناس برهانا في دين الله مختارا وللوعاظ بستانا آدم الإلهي ولولا آدم العرفان في تكريم تقوانا لكنا اليوم إنسانا ضعيفا لقلب إيمانا آدم الإلهي ولولا آدم الجسري في تجديد دنيانا لكنا الآن إنسانا يقود القوم طغيانا آدم الإلهي وكم من جاهل أو من بليد بات حيرانا أتاه الشيخ إرفانا وفاما ثم تقيانا آدم الإلهي هناك الجهل في الدنيا يميل القوم خسرانا فلما جئت يا آدم ينال الكون فرحانا آدم الإلهي محوت الجهل إجمالا ومددت العلم أوطانا رسول العلم والتعليم والإرشاد أزمانا آدم الإلهي ورثنا منك تمجيدا وتكريما وتجانا ومدى الأيام لا ننساك في التذكير نسيانا آدم الإلهي Adam al-Ilori kí Ọlọ́run bá kí bàbá Sheikh Adam àti àwọn tí ó ti lọ tó jẹ́ àwọn òbí wọn àtàwọn àfáà dáadáa tó ti lọ nílẹ̀ Yorùbá Bismillah kúlú ọlọ́ Ọlọ́run pa wọn pọ̀ kẹ́ títí lórí àwọn òbí tó ṣàánú lẹ̀ Bismillahir Rahmanir Rahim kúlú Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Brother Ismail, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ó pẹ́ mi díẹ̀ lóòótọ́ ẹ má bínú Sheikh Abdulhamid. Mo ní fẹ́ kan kí àṣírí mi kí tó bẹ̀rẹ̀ ni. Mi fẹ́ máa kúrò dẹnu program tí bá ti ń bá a lọ. A mọ̀ pé inshallah Maghrib àti Isha ló máa kú fún mi bi'iznillahi ta'ala. Mo kí àwọn èèyàn. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. الحمد لله الذي هو أرسل رسوله بالهدى والدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتون إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا. Tàbá ṣe wọlé ẹ má jẹ́ ó mọ lórí ẹ̀yin nìkan ẹ má share eléyìí ló máa jẹ́ ó possible kó jẹ́ eléyìí ló máa jẹ́ concluded part and final final video on my investigative interrogation between the Ayilara families, both sides,
ẹni tó sọ pé ìmáàmù kì í ṣe ọmọlé ayé lára àtàwọn tó dúró ní dúró pé kò sí ní tẹ́ bá lè sọ ìmáàmù yìí o ìmáàmù Tọ́lá yìí o ọmọ onúlé ni àtàwọn tó sọ bẹ́ẹ̀ ẹ já share sí gbogbo wọn ẹ já invite everybody ẹ invite ọ̀rẹ́ ẹ invite ọ̀tá ẹ invite ojúlùmọ̀ ẹ invite àwọn family tẹ́ mọ̀ pé wọ́n fẹ́ràn òdodo kì í ṣe ẹni tó jẹ́ pé wọ́n ti gbági mọ́ làákàyè tí ó lè gbódodo mọ́ àbí bẹ̀lẹ̀ta sí yóò gbọ́yé ẹ bá share sí gbogbo wọn tàbá ṣe ń ṣe mọ̀kọ́ dìmọ́ àti wà lọ. Alhamdulillahi alladhi huwa arsala rasulahu bil huda wa dinil haqq liyudhhirahu ala dini kullihi wa kafa billahi shahida. Wa qala Allahu azza wa jalla fi Quran yaqul ya ayyuhalladhina amanu taqullaha wa kunu ma'a sadiqin. Ọlọ́run ní ẹ páyà mi Ọlọ́run tẹ́ bá páyà mi Ọlọ́run ẹ má dúró pẹ̀lú àwọn kankan o ẹ dúró pẹ̀lú olódodo ni ẹ gbọ́ mo máa kí gbogbo yín kú oríire gbogbo ẹ̀yin t'Ọlọ́run ní kí ẹ mú excuse me gbogbo ẹ̀yin t'Ọlọ́run ní kí ẹ mú òdodo tẹ́ dá òdodo mọ̀ yàtọ̀ sí pàrògùdù ọ̀rọ̀ tẹ́ dá òdodo ọ̀rọ̀ mọ̀ yàtọ̀ sí ẹni tó ń fowó fi rà wípé gbà máa sọ nǹkan báyìí. Alhamdulillahi rabbil alamin mo kí yín o ẹ kú oríire tí wallahi wa qul jahala haqq wa zahaqa al-batil inna al-batila kana zahuqa ọ̀rọ̀ Ọlọ́run ni ó ní máa sọ fún wa Ànábì o kul sọ fún wọn jahala haqq òdodo yẹn ti dé o zahaqa al-batil wọn bí tí ń jẹ́ rọ́dá kí kẹ́ni tó wà lẹ́yìn onírọ́ kó jẹ́ president ìlú yóò yà dànù irọ́ yóò parẹ́ zahaqa al-batil inna al-batila kana zahuqa ṣẹ́rí gbogbo tí ń jẹ́ ẹ̀rọ pápátá a ti kọ́lẹ̀ fún pé yóò parẹ́ ní tó bá ti rí òdodo. Allahu akbar kabira ẹ máa bá a ṣí ẹ̀kẹ́ invite àwọn èèyàn dáadáa ẹ invite àwọn èèyàn torí mo ti pẹ́ díẹ̀ kí tó wọlé 9 o'clock ni mo ṣe ní flyer tí màá ní máa wá but ẹ mọ̀ èyí tó ṣe kókó lèèyàn gbọ́dọ̀ kọ́kọ́ tì síwájú you understand àwọn gbogbo nǹkan tó jẹ́ àkọ́kọ́ láyé èèyàn gbọ́dọ̀ jẹ́ tọlọ́hun tó bá jẹ́ ẹni tó páyà Ọlọ́run o you understand tó bá jẹ́ ẹni tó páyà Ọlọ́run o sirran wa laniya. Alhamdulillahi rabbil alamin Allahu akbar kabira la ilaha illallah Muhammad rasulullah sallallahu alayhi wa sallam. Mo wáyé ìsìlámù bí tá ń bá lọ yìí pẹ̀lú àwọn nǹkan tí mo rí tẹ́ gbọ́ tí máa play lénìí. Mo wáyé ìsìlámù nílẹ̀ Yorùbá pẹ̀lú tó wó dálẹ̀ láàrin àwa tá jẹ́ mùsùlùmí. Gbogbo ẹni tá bá wọlé bá ṣe pápátá ṣe rí fídíò èní yìí mi ìkọyé gbà tó máa tẹ́kì mi o. Àwọn ọ̀rọ̀ ọbẹ̀ ò fi bẹ́ẹ̀ pọ̀ àwọn ọ́díò yìí ò fi bẹ́ẹ̀ gùn jù lẹ́fẹ́ gbọ́ lénìí. Kò ń ṣe àwọn ọ́díò tó máa tó bí 40 minutes rárá 40 minutes ẹnìkan máa sọ 40 minutes rárá kò tó bẹ́ẹ̀ ẹnìkan 20 minutes ẹlòmíì 17 ẹlòmíì 10 kò fi bẹ́ẹ̀ gùn rárá. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wallahi ó ṣe ní láàánú. Ẹ máa bá tẹ love like and share ẹ má jẹ́ kó wọ́n yín kúrò lórí ẹ̀ ẹ má jẹ́ kó wọ́n yín kúrò lórí ẹ̀. Kò sí níta máa ń fà á tí máa fi ń repeat kíní yìí àwa èèyàn nọ́ọ̀sì ni wá èèyàn ni wá àti kọ́ pa máa gbàgbé nǹkan ló fà tá a máa rán wa létí kẹ́ máa tẹ love like and share gbogbo àwọn pages tẹ́ bá mọ̀ ẹ share sí wọn gbogbo àwọn èèyàn tẹ́ bá mọ̀ ẹ share sí wọn. Àwa tájọ bẹ̀rẹ̀ ó dá mi lójú pé àwa tájọ bẹ̀rẹ̀ ìwádìí yìí tá lè fẹ́ gbọ́ òdodo bẹ̀ bó tilẹ̀ jẹ́ pé bí mo ṣe ń ṣe kíní yìí ó ń bẹ nínú ẹbí mi tí ò like tí mo ń ṣe lórí social media. Ẹ mọ̀ dí torọ́ wọn fẹ́ nǹkan tó máa wá padà dàbí pé bóyá wọ́n ń drag mi àbọ̀ ń sọ̀rọ̀ sí mi káàkiri lórí social media bọ̀tọ́lá ń pé wọ́n mọ̀ pé ẹni tí mo jẹ́ eléri líle ni tó máa ń dúró gan tó bá ti di nǹkan òdodo a máa pẹ́ kó tó di pé mo jáwọ́ bẹ̀ àbí mo fi ìbẹ̀ lẹ̀ ó máa pẹ́ gan wallahi la ló máa ń pẹ́ gan. So ẹ má bá mi share program ẹ dáadáa ẹ má tẹ love like and share ẹ má jẹ́ kọ́wọ́ yín kò lórí ẹ̀ nígbà kankan ẹ má tẹ love like and share ṣẹ́rú owó tẹ fi ń ra data Ọlọ́run bá ń bùkún yín Ọlọ́run wọlá ń pẹ́ tẹ dúró ti òdodo gbogbo share tẹ bá ti share pápátá pẹ̀lú ògbó Ọlọ́run owó náà wá fi share sí ibi ìsìn láì tàn án lá kọ́dún yìí tó parí pẹ̀lú ògbó Ọlọ́run insha Allah ta'ala.
mo rí kọ́mẹ̀tì kan kọjá nígbà tí mo ṣe last video tẹ́nìkan ní kí n máa try láti máa go straight to the point. Àwọn ọ̀rọ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ tí ó fẹ́ bá tèmi mu nítorí pé kí ni Ọlọ́run ọba gan á kọ́kọ́ ṣe àwọn ọ̀rọ̀ kan ṣáájú kó tó mú èyí tó jẹ́ kìndí ọ̀rọ̀ gangan jáde fún wa. You understand? Ṣẹ̀rí tó jẹ́ òkodoro ọ̀rọ̀ tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ sísọ láyé. Ẹni tó bá máa sọ òótọ́ láyé nǹkan ṣe ọ́ ebi ó pa ẹ́ wà ní ọ jìyà ọ rí ebi ọ sì rí àwọn oríṣiríṣi kì í ṣe ebi ń pọ́njẹ o rárá kò dẹ̀ ń ṣe ebi ń pé àwọn èèyàn fẹ́ fún ẹ lówó rárá n tí ń bẹ nínú ebi ẹni tó jẹ́ ẹni tó fẹ́ sòdodo òun náà ni wípé a máa rí àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé kò ní banú mu ọ̀rọ̀ yẹn ó máa bànú jẹ́ ju ẹni tẹ́bi ń pa lọ. Understand? Ọlọ́run dẹ̀ ti jẹ́ ká mọ̀ ní ṣáájú ń pa àwọn tó ti ṣáájú tó dúró tí òdodo. Ọlọ́run fi ìyà kàn wọ́n ó mi ilẹ̀ mọ́ wọn wazulzilu hatta yaqula walladhina amanu hatta yaqula rasul walladhina ma'ahum àbí walladhina amanu ni tọ́ni mata nasrullah tọ́lọ̀ wá ní àlà inna nasrullahi qariba. Ẹ máa bá ṣe program yẹn Ọlọ́run jò dá fún gbogbo yín tẹ́ ń ṣe yẹn mo rọ́wọ́ ṣẹ́rì yẹn àfáwà ìmáàmù wa Abdul Fattah Zakaria Ọlọ́run ní dààmú àfá yẹn wàláhì mi ò mọ ohun mi ìjọ tí ń bá ní mo kádàrà ń bá wá Nàìjíríà yóò mú kí láàfá yẹn wọ́n náà wọn ẹni tó máa ń dúró tòdodo láàfá yẹn àti gbogbo wa náà Ajabasira yìí náà Allahu Akbar obìnrin bí ọkùnrin ni wúmà yìí náà Ọlọ́run dúró ti yẹn Ọlọ́run ní fi ń lẹ̀ àtàwọn bẹ́ẹ̀ tí mo rí jẹ tí ń wọlé Ọlọ́run pọ̀ ilé o Bọ́lá Abíọ́dún Adéyẹmí Ọlọ́run ṣe dáadáa fún gbogbo yín pápátá Olúṣesí Adédípẹ̀ kọ́ ni Ọlọ́run ṣe dáadáa fẹ́yìn náà o àti àfáwà Fatai Aláyọ̀ Ọlọ́run ṣe dáadáa fún yín Ìmáàmù Tìjáni Shakrullah Ọlámilékan Ọlọ́run jẹ́ máa rí gbogbo nǹkan dúpẹ́ lé lórí o inshallah ẹni dúpẹ́ tó láti Afọláyan Ọlálékan cousin Ọlọ́run ṣe dáadáa fẹ́yìn náà Ọlọ́run ní fi ń lẹ̀ àfáwà Haniz jazakumullahu kullal khair ẹkú gbogbo ẹ̀ta tí ń wọlé bẹ́ẹ̀ yẹba tí ń sálámà wọn máa rí àfáwà Jamiu Ọládayọ̀ AB Yusuf Ọlọ́run ní fi ń lẹ̀ o ẹkú àdúró tí òdodo ẹ bá ṣe program ẹ bá ṣe wọlé Brother Joseph Àyànṣínà Ọlọ́run ní fi ń lẹ̀ o Ọlọ́run ṣe dáadáa fún Ọlọ́run lọ́gá gbogbo wa Ọlọ́run jẹ́ àtọ́gà ni wàláì adúpẹ́ fún Ọlọ́run tí ó ṣọ́ wa láti ìbẹ̀rẹ̀ investigation ọ̀rọ̀ òdodo yìí. Good evening my brother. Tó ṣọ́ wa láti ìbẹ̀rẹ̀ investigation lórí ọ̀rọ̀ tí ó padà ń dín pé ó ń pín sí méjì nínú ẹbí ilé Ayílára l'Ógbómọ̀ṣọ́ lórí à ń yan ìmáàmù láti jẹ ìmáàmù ọ̀rọ̀ ẹni ó kiri ẹ̀ o Allahu akbar kabira la ilaha illallah. Mo ti rí brother mi láti South Africa masha Allah adára lọ́yọ̀ àbí adára lóyè Allahu akbar tó bá dé lórí oyè yẹn ó dára masha Allah. Mo rí gbogbo ẹ̀ tẹ́ wọlé o àfáwà Hamza Ruqayat mo bó sister làwọn Jima Muhammad Lawal wa alaikum salam brother Badmus Aziz jazakumullah ẹ má bá share program ẹ dáadáa ẹ má hesitate àti má share ẹ má feel reluctant ẹ share dáadáa fáwọn èèyàn ẹ jẹ́ káwọn èèyàn náà gbóòtọ́ àmì àtẹ̀yìn náà àrídọ̀ Ọlọ́run ní fi ń lẹ̀ láti South Africa brother adára lóyè masha Allah àfáwà Abdurrahim Ifẹ̀dàmọ́lá Akíọ́ṣọlá Yunus wa alaikum salam àwa ni akúfàdà lóyè àfisùúrù ni tí a bẹ̀rẹ̀ investigation tí ó ti ṣe díẹ̀ tá bẹ̀rẹ̀ investigation yìí tí n bá ṣíkà fídíò ilé ló máa jẹ́ bí ẹlẹ́kẹfà àbẹ́lẹ́kẹje tí ma ti ṣe brother wá sí Ọlárẹ̀wájú alaikum salam ẹ bá share program ẹjọ́ brother wá sí ẹ bá share kí gbogbo àwọn page wa ẹ bá share sí gbogbo àwọn page yẹn ẹ bá share ẹjọ́ ẹ bá share ẹ ṣeun tẹ́ ti wọlé Sani Ubasize Gambari wa alaikum salam brother Jimoh ẹ ṣeun gan Ọlọ́run dúró tẹ́yìn náà ẹ
ẹ bá share program ẹ bá ṣe wọlé ẹ má jẹ́ ó mọ lórí ẹ̀yin nìkan náà ẹ invite gbogbo àwọn èèyàn wọlé àtẹni tó like àtẹni tó like ẹ share sí wọn pàápàá jù àwọn tó hate mi ẹ share sí wọn dáadáa ẹ jẹ́ kán force ara wọn wá gbóòtọ́ wallahi ẹ jẹ́ kán force ara wọn wá gbóòtọ́ ẹ force wọn wá kán wá gbóòtọ́ ọ̀rọ̀ lẹ́nu. Concluding part of this investigation okiriye Allahu akbar kabira okiriye la ilaha illallah muhammad rasulullah sallallahu alaihi wasallam. Ẹ jẹ́ àgbáyé ṣe rere ìwà rere máa ló pèsè ẹ jẹ́ ká sùnwà rere ẹ jẹ́ ká hùwà rere ìwà ọ̀tẹ̀ ò dára ìwà rere ló pèsè ìwà ọ̀tẹ̀ ò dára ìwà rere ló pèsè. Owó tó bá ń bẹnu ẹbí tó bá ń bẹnu ẹbí bó tilẹ̀ òun kó lè mọ́ ẹ tó nínú ẹbí tó bá ti bá rẹ̀ nílé ayé yìí mo tún tó lè sọ bẹ̀rẹ̀ látorí ara mi mo kí gbogbo ẹ̀ tẹ́ wọlé àmì kébù furniture ọlọ́run ṣe dáadáa fẹ́yìn náà o tó bá ń bẹnu ẹbí kan ìmáàmù aṣáwàlá hajj ọmọtẹ́jí masha Allah ẹ ṣeun gan tí gbogbo inú ẹbí tó bá ti bá rẹ̀ láyé bó tilẹ̀ òun kó lè mọ́ ẹ tó má tẹ̀ ẹbí ẹ o bó tilẹ̀ òun kó lè mọ́ ẹ tó kódà bẹ́bí bá ń bá ẹ jà lórí ipò wà lórí òdodo kan má fi ilẹ̀ o Allahu akbar kabira la ilaha illallah muhammad mo rí kan mo sì lánú Allahu akbar sheikh Suleiman wa alaikum salam ẹ bá ṣe program ẹ tẹ́ bá ṣe ń wọlé Ọlọ́run ṣe dáadáa fún gbogbo pápátá Allahu akbar àwọn tó ń ka fídíò mi wọ́n ní this is the 8th video tó jẹ́ live video tí mo ń ṣe lórí ọ̀rọ̀ yìí níbi táwa bá dé yìí gbogbo ẹni tí nǹkan bá dí etí ẹ̀ tẹ́lẹ̀ láti lè fi gbọ́rọ̀ àbí láti fi jọ ọ̀rọ̀ tó yàtọ̀ sí irọ́ àtòótọ́ mo lérò pé ó yẹ kó ti kúrò létí ń tàn mi ò lérò pé ó yẹ kí nǹkan kan tún lọ kù létí ẹnìkan láti lè máa understand the difference between the truth and the lies pẹ̀lú ìdíbẹ̀ ṣe lálẹ́ la ilaha illallah níbi tí mo ti kúrò gbogbo inú ẹbí tó bá ti bára ẹ tó bá ti wà lórí ọ̀rọ̀ òdodo kan má ever jẹ́ kí nǹkan kan kó gún rí àbí kó gbé ẹ kó rí olórí òdodo yẹn o dúró ti òdodo yẹn o ó rí ebu ó rí fìtínà ó rí ìyà ó sì rí oríṣiríṣi ebu tó jẹ́ pa rẹ̀ ó kọ́ ṣùgbọ́n má kó lórí òdodo yẹn ẹ gbọ́ má kó lórí òdodo yẹn torí tó bá pẹ́ bó bá yá ó padà bọ̀ wá jìyà àbòsí tó bá ṣe fẹ́ bí ẹ̀ ni mo fi kí àwọn tó dúró ti òdodo nínú ẹbí tó ti bára wọn pàápàá jùlọ látorí ara mi àwọn ẹbí mi mọ̀ mí èyí tí ò bá da tẹ́nìkan bá sí ní ìmọ̀ bóyá ìdàgbà tó a sọ fún ẹ eléyìí kù díẹ̀ káàtó ẹ̀gbọ́n má ṣe eléyìí ò da eléyìí kù díẹ̀ káàtó ẹ má bá wọn ṣe eléyìí ò da ẹ fi ilẹ̀ tẹ́gbọ́n yẹn bá máa gbọ́ agbó ìwọ ṣàṣọ́nà lèmi ṣe pera mi ana wahizul haqq li dinil haqq la akuna wahizul kadhib la'anna al-islam mazhab al-haqq wa 'adl nto bá ti lè mú Ọlọ́hun Ọba gbé ìsìlámù lórí déédé àti òdodo gbogbo ẹnikẹ́ni ìbá jọlówó ìbá já àfà ìbá jẹ́ olùmọ̀ ayé táyé mọ̀ jù tí ó bá ti lè sòdodo pẹ̀lẹ́sìn yẹn wallahi tallahi summa billahi lazi la ilaha illa huwa kò lè látùbọ̀tán o kìí ṣe pé à ń ṣépè fún yàn báyìí gbogbo ẹni tó bá lè ṣòdodo lórí ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn òdodo nítorí nǹkan kan jíjẹ àbí mímu kan àbí rìwọ́ọ̀dù kan lọ́wọ́ ẹ̀dá kan tí ó padà di yẹ̀pẹ̀ bí wọn náà ó ṣe kúnjọ́ kan tó bá lọ torí ẹ̀ tó fòdodo yẹn lẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ń ṣàbòsí fáwọn èèyàn bí owó nìwọ níní tó wá ń ṣàbòsí ọ jẹ palaba ìyàwó ajú Ọlọ́run Ọba tó Ọlọ́run Ọba ti kì wá ń lọ Ọlọ́run ti kì wá ń lọ ká má da ìrọ́pọ̀ máa yọ àbòsí wala talbisul haqqa bil batil wa taktumul haqqa wa antum ta'lamun ṣùgbọ́n problem ta nílé ni pé àwọn èèyàn ti gbé Kùránì lẹ̀ ẹ gbọ́ àwọn èèyàn ti gbé Kùránì lẹ̀ bẹ̀rẹ̀ látorí àwọn àfáà lo Kùránì dájọ́ mọ́ Ọlọ́run sì ti kọ́ wa nínú Kùránì wa ma lam yahkum bima anzala Allahu fa ulaika humul zalimun aw fa ulaika humul kafirun aw fa ulaika humul muslimun aw zalimun yóò máa bẹnu alábòsí Ọlọ́run ló mùṣírìkì gan
ọ̀nà mẹ́ta lọ́lọ́run ti repeat ọ̀rọ̀ ẹni Suratul Ma'idah ẹ lọ wá in bẹ̀rẹ̀ Quran chapter 5 verse 45 44 45 if I'm not mistaken 44 45 47 inú súra yẹn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ́run ti dá tó ti sọ̀rọ̀ yẹn yẹn ìkan wà ń bẹ tó direct sana Muhammad sallallahu alaihi wasallam méjì ń bẹ tó jẹ́ pé àwọn ahlul kitab lọ́lọ́run bá fi ń bá sọ̀rọ̀ pẹ́nikẹ́ni tí ó bá ní dájọ́ pẹ̀lú tó ń sọ̀kalẹ̀ fún wọn yìí yóò máa bẹ́nu kèfèrí yóò máa bẹ́nu alábòsí àbí kó máa bẹ́nu mushrik olè mú nǹkan mímọ́ Ọlọ́run ọba. mo wá dúpẹ́ fún Ọlọ́run tí ó ṣe kádàrá mi tó ṣe mí tó sì ṣe mí lẹ́ni tí kò jẹ́ kí nǹkan kan nìkan kó jọ mí lójú láyé pàápàá jùlọ láti ìgbà tí mo ti wà ní Nàìjíríà mi ò ń wo orí olóore wallahi lazim oore tó wà lára mi tọ́lọ́run ṣe fún mi jùlọ ní pé máa ń ní àlàáfíà alhamdulillah mo ti sọ fáwọn èèyàn rí sickness mi ò ń ju ìbàlẹ̀ ẹ̀kan dẹni lọ́dún àánú Ọlọ́run ni ẹ̀dá kan bá sàṣẹ́ ni kò ń rìn mí torí tí mo gbá mo ju gbogbo tẹ́ bá sà lọ tó bá ti ní Ọlọ́run ala inna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun lọ́wọ́n bá sọ tó bá ti jẹ́ tó kírun tó pàtàkì Ọlọ́run tó páyọ̀ Ọlọ́run kò sí kankan tí ó kẹ̀ tọ́wọ́ bá sà sí ẹ̀ ẹ wo kọ́rọ̀ má pọ̀ jù gẹ́gẹ́ báwọn kan ṣe máa ń sọ pé kí n máa lọ go straight to the point but tó ti mú mi lára kí n ṣe mo kọ̀ demand kí n kí àwọn èèyàn kí n dẹ̀ yin Ọlọ́run lára ní tí Ọlọ́run bá máa rán mi ṣe. tẹ́ bá ṣàkíyèsí program tí mo ṣe kọjá ibi tí mo ti fẹ́ gbé ọ̀rọ̀ mi nìyẹn brother kan pè wọlé tí máa rántí orúkọ brother yẹn brother Abdul Fattah tí máa rántí dáadáa wọ́n jẹ́ ká mọ̀ pé àwọn mọ ìmáàmù Tọ́líà lọ́jọ́ táwọn máa mọ̀ wọ́n invite àwọn wá ṣe program gẹ́gẹ́ bí ẹ tó wá anchor program tí wọ́n ṣe Tọ̀bání program gẹ́gẹ́ bí MC lọ́jọ́ náà ibẹ̀ làwọn ti kọ́kọ́ ṣàbápàdé Imam Tọ́líà táwọn ilé ayélára lẹ́nìí tó pín sí méjì lórí ọ̀rọ̀ wọn igun kan ní wọn kì í ṣọmọlé igun kan ní ọmọlé ni wọ́n à ń bọ̀ lórí ẹ̀ mo wá ní kí brother yẹn kó bá mi send nọ́mbà ẹni tí ó invite wọn láti wá ṣe MC nígbà náà nílùú Ìlógbò yẹn tó jẹ́ ọ̀nà Badagry lọ́dọ̀ wa lọ́hùn mo bá gba nọ́mbà ẹni yẹn jẹ́ Abdulsalam afa Abdulsalam mo á ní ó possible brother Taslim wa alaikum salam ṣàlàfíà lẹ́wà mo á ní ẹ bá mi get nọ́mbà ẹni yẹn mo fẹ́ pè ẹni yẹn mo sì fẹ́ bèrè àwọn ìbéèrè kankan lọ́wọ́ wọn mo wà very sure pé ẹni yẹn máa mọ Imam Tọ́líà dáadáa tẹ́lẹ̀ ṣáájú ọjọ́ yẹn bọ̀ǹgbà tí mo pè wọ́n àwọn sọ ohun tó ṣẹlẹ̀ ń jọ yẹn tó sì tàbùkù bá Islam tó tàkù àbùkù bá gbogbo àwọn tí ń bẹ ń jòkó bẹ̀ ẹ wò ó bí tá à ń lọ jìn díẹ̀ mo fẹ́ kẹ́ fara balẹ̀ nígbà tí mo pè wọ́n a sọ̀rọ̀ nothing less than 17 minutes tó fi ṣàlàyé ìwà tí Imam Tọ́líà kò ń jọ náà níbẹ̀ wọ́n ní we use the past to judge the present and the present to judge the future. That's how the life is about. You understand? And gbogbo nta bá rí tó bá ṣẹlẹ̀ tí investigation bá ti ń lọ a máa mú wọn wọlé láti lè máa fi prove àwọn nǹkan táwọn èèyàn bá ń sọ tá máa gbọ́n rìn rẹ̀ tó bá ti jẹ́ ìwádìí òdodo la wà lórí ẹ̀ ẹ kọ́kọ́ gbọ́rọ̀ àfáà yẹn bó tilẹ̀ jẹ́ pé àfáà yẹn mo padà béèrè nọ́mbà ìmáàmù ìlú yẹn gan lọ́wọ́ wọn torí mo padà nídìí nọ́mbà àwọn kan tó mention wọ́n mention bàbá ìyàwó ìmáàmù Tọ́líà wọ́n sì mention àfáà tó kọ́ ìmáàmù Tọ́líà ní kéwúmbẹ̀ tí mo béèrè lọ́wọ́ bàbá ìmáàmù ṣùgbọ́n lọ́wọ́ kárí àkọ́tì fún mi dì sí ló fà tó jẹ́ pé ọ̀rọ̀ àfáà Abdulsalam yẹn nìkan la máa láǹfààní àti gbọ́ àmà wá bọ́ sí ilé ayélujára la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ẹ jẹ́ àgbà ọ̀rọ̀ àfáà iná bismillah.
Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alaikum assalam warahmatullahi wabarakatuh. Haji Yusuf Rasa. Apa? Nah, Ridwanullah Abala ló ń pè sá. Náà tí ẹ ní pè yín padà ní ọjọ́ òní tí bí wọ́n padà jẹ́ pé mi ò rí pé wọ́n bí ẹ bízì. O tí ì pè ní ẹgbẹ́ òṣìṣẹ́ ẹ̀kan ètò ìgbò tó béèrè náà mi. Irọ́ mi ò tí débẹ̀ yẹn. Oh, no, don't do that. Bí tá à ń lọ kọ́ àti débẹ̀ yẹn rárá. Ẹ má bínú, ìyẹn kọ́ mo fẹ́ play for no, kò tí kàn yín. Kò tí kàn Àfá Yusufu ti lé ayé lára. Ẹni tí mo kọ́ máa play ọ̀rọ̀ tí wọ́n ní Àfá Abdullah. Masha Allah àwọn ni. Àfá Abdullah la kọ́ máa gbọ́rọ̀ wọn, bismillah. Náà orúkọ mi ní Ridwanullah Abala rẹ̀. Kò tí kàn yín. Okay. Yes sir. Láti mi mọ nọ́mbà tó máa ṣó lọ́dọ̀ yín mẹ́bọ̀ láti US mo ti ń pè inshallah. Ọlọ́run kárí àfihàn nọ́mbà yín gbà lọ́wọ́ àfáà mi dáadáa kan tó jẹ́ lára àwọn jàmáà yín. Orúkọ wọn sì ń jẹ́ mọ́bọ̀sà ẹ̀jẹ̀ ń wo WhatsApp wọn kí lè pe orúkọ wọn correctly. Mr. Babatunde Abdulsalam. Àwọn náà ṣokùnfà nọ́mbà yín tí mo rí ìdá. Mo ń pè yín láti àkọ́kọ́ kí n jẹ́ kí ẹ mọ̀ mú ẹ jẹ́. Wọ́n kára kí n jẹ́ mùsùlùmí. Ó dẹ̀ ṣe mí ní ẹni tí ó fẹ́ràn òdodo, tí ó fẹ́ràn ká dá nǹkan mí pọ̀ mọ́ òdodo. Tọ́lọ́run ti kọ́ Al-Qur'an. Mo á jẹ́ nìkan tí ó kórìíra ká máa ṣàbòsí fún yàn gẹ́gẹ́ bí mo ṣe rí kọ́fẹ́ ṣàbòsí fáwọn kan tí mo fi ìlú Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ Imam Tọ́lá tí àwọn ẹbí wọn pín sí méjì lórí ọ̀rọ̀ wọn. Àwọn kan tẹ̀lé wọn gẹ́gẹ́ bí ń pé ọmọlé ni wọn. Àwọn kan dìde pé rárá sẹ́ pé wọ́n ń ṣe ọmọlé pẹ̀lú ìwádìí táwọn torí àti ìtàn táwọn gan pa fúnra wọn látẹnu ara wọn. Mo wá ṣe nǹkan kan nígbà tí Imam Tọ́lá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ sí àfáà tèmi dáadáa tó jẹ́ Mudaru Markaz. Mo ní ọ̀rọ̀ yóò kún àbá yìí lọ́yànjú ara ẹ̀ pẹ̀lú àwọn ẹbí ni tó ń sọ. Ó ṣe wá di pé ó fẹ́ máa sọ̀rọ̀ sí Mudaru lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí n fẹ́ nìyẹn. Mo sọ pé tọ̀ wọ́n á ráyè kíní yìí sì fẹ́ jẹ́ lórí ọ̀rọ̀ tó tẹ̀ ń sọ yìí pé ọmọlé ni àbí ìṣọmọlé ká tó wá yanjú tó wà ńlẹ̀. Ìgbà tí mo wá sí prógámù láàsì àfáà kan ó wá pè mí àfáà kíní kan lórúkọ àfáà Abdulfatai kan lórúkọ wọn náà. Àwọn náà pè pé àwọn wá ṣe MC ní ibi installation of imamship nígbà tẹ́ jẹ imam biiznillah ta'ala. Nígbà táwọn wá ṣe MC yẹn àfáà tó invite àwọn wá àwọn ọjọ́ àkọ́kọ́ táwọn fẹ́ mọ Imam Tọ́lá ní ẹ̀ ń bẹ̀. Bọ́dẹ̀ ṣe lójú agbóúnjọ́ náà ó bà yẹn nú jẹ́ tàbí ká sọ gbókù díẹ̀ káàtó pẹ̀lú tó ń sọ lójú agbóúnjọ́ náà tí ó yẹ kán sọ lójú agbó. Mo á ní tó bá jẹ́ bẹ́ẹ̀ yóò dùn mọ́ mi nítorí mo ti ń gbọ́ tẹ́lẹ̀ náà pé bí wọ́n gbé oko afọ́rí wọ́n tó lọ gbé Abẹ́òkúta. Mo á ní yóò dùn mọ́ mi láti gẹ́ẹ̀tì nọ́mbà àfáà Abdulsalam tẹ́ sọ yìí tẹ́lẹ̀ mọ̀ rí yẹn àfáà Abdulfatai ló sọ bẹ́ẹ̀ lórí kọ́ ìjọ náà. Àwọn ọmọ wa pè ìgbà tí mo pè wọ́n á ní mo fẹ́ mọ detail mọ̀ nípa Imam Tọ́lá. Torí náà yẹn sọ àwọn èèyàn kan sọ sí pọ̀ ṣọmọ Ògbómọ̀ṣọ́ gan. Wọ́n á fẹ́ béèrè lọ́wọ́ yín bàbá. Ṣé ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ tó tó di ijó installation yẹn ni sà? Mo mọ̀ wọ́n tẹ́lẹ̀. Náà. Mi bá ní tí ẹ bá ṣe ń béèrè yín náà kì í ṣe máa dáhùn. Ọlọ́run jọ dáa fún yín. Bẹ́ẹ̀ máa ṣe. Ọlọ́run jọ dáa fún yín. Ẹ jẹ́ àṣẹ báyìí. Bro. Náà orúkọ mi ní Ridwanullah Abala rẹ̀ fún àmì dáadáa kan tó jẹ́ lára àwọn jàmáà yín. Orúkọ wọn sì ń jẹ́ mọ́bọ̀sà. Hello? Assalamu alaikum kí lọ́wọ́ káàdì. Wa alaikum salam. Ẹjọ́ sí àfáà Abdulsalam ń bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Náà orúkọ tèmi ní Ridwanullah. Náà? Orúkọ mi ní Ridwanullah Abala rẹ̀. Àfáà Tọ́lá. Ridwanullahi Abala náà. Bẹ́ẹ̀ni, àfáà mi kan dáadáa kan ni mo gba nọ́mbà wọn lọ́wọ́ yín. Nípa ọ̀rọ̀ ìwádìí kan tí mo ṣe lórí social media nípa àfáà Tọ́lá.
wọ́n dẹ̀ ní ẹ mọ̀ wọ́n díẹ̀ tó ń gbé ní sáìdì oko afọ́ yẹn bí abẹ́nà bí wọ́n sí ni bí abẹ́nà dàgbà sí ni wọ́n lè mọ̀ wọ́n ní sáìdì ibẹ̀ yẹn kó tó di pọ́n di èrò Abẹ́òkúta mọ́ Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni. Ṣé apá àpàtà ló fún yín ní nọ́mbà? Apá àpàtà yìí bẹ́ẹ̀ ni. Eléyìí gangan ni mo fẹ́ play kí n tó lọ play ti ìmáàmù yẹn torí almost repetition word ni ṣe understand but ẹni yìí gangan mo fẹ́ play tí n bá play lè máa lọ sí audio tìlé Ayélára pẹ̀lú ògo Ọlọ́run. Apá àpàtà aláyọ̀ wọ́n ní àwọn wá ṣe MC lọ́dọ̀ yìí rí tẹ̀ pé àwọn fún MC. Masha Allah níjọ́ Tọ̀bání àti masjid inauguration àbí masjid opening. Na mo ṣe program lánàá ní Òkèèrà mo ṣe program lánàá ni wọ́n wá pè wọlé torí à ń sọ̀rọ̀ lórí báwo ni ìmáàmù Tọ́lá ṣe jẹ́ ọmọ ilé Ayélára torí àwọn fámìlì ilé Ayélára ń dì náà lórí pé wọ́n tọ́ sí ìmáàmù tó wá jẹ́ fáwọn kan ló lọ plan wọn wá táwọn ò lè fẹ́ gbà bẹ́ẹ̀ láì ṣe pa wádìí gẹ́gẹ́ bí Islam àti Quran bó ṣe kọ́ wa ṣàlùsàn gẹ́gẹ́ àwọn ọkọ̀ náà tó yẹ wà nínú ẹbí náà tó sọ pé ọmọ ilé Ayélára ni wọ́n bí owó náà fi ra àwọn yẹn bí kan ní àwọn ọmọ ń pa yẹn wà bá wàhálà òdodo ní tábà ń sọ jáde àti tábà ń gbọ́ lẹ́nu wọn ni ó máa dìtámì lọ́dọ̀ àwọn yìí bó ṣe jẹ́ ṣàlùsàn. So ìgbà tó ń pè wọlé lánàá ni wọ́n ń jẹ́ kí n mọ̀ gbà àwọn ti ṣàbápàdé àfáà Àyírí yẹn ìmáàmù Tọ́lá Àyírí nílùú Ọ̀pá-Fọ̀ nígbà tí wọ́n invite àwọn wá síbẹ̀ fún prógráàmù kan tó sì jẹ́ pé ìsọ̀rọ̀ sí wọ́n jọ́nà ń bẹ̀ ṣàkàṣàkà sí gbogbo àwọn èèyàn tó ń bẹ̀ ń bẹ̀ bí pé wọ́n ń du ipò mọ́ṣáláṣí àbí nǹkan kan ni. Mo wá ní ó dà tó máa ṣẹlẹ̀ ní pé ẹ bá mi sẹ́ndì nọ́mbà ẹni tí ó mọ̀ wọ́n dáadáa níbẹ̀ yẹn kí n béèrè bí àwọn lè rí tí mo tún máa tún lò gẹ́gẹ́ bí ẹ̀rí pé ṣé ọmọ ilé Ayélára ní àbọ̀mọ̀ Ògbómọ̀ṣọ́ gan ni wọ́n báwo lẹ ṣe mọ̀ wọ́n sí báwo ló ṣe jẹ́ lóko afọ́ àti báwo lẹ́yìn tí mọ̀. Pẹ̀lú ṣe nígbà tí Tọ̀bání ń bọ̀ ẹ̀ náà ní ìmọ̀ wọn. So ẹni tó wá jẹ́ kíkù náà mọ́ṣáláṣí láti Tọ̀bání fún ìjọ náà. Muhammad Sadiq Ọláyínká Ọláwípọ̀ lórúkọ tí wọ́n jẹ́ ọmọ Kwara sí. Àwọn ẹni tí wọ́n mọ̀ wọ́n dáadáa sí èmi sọ. Èmi ní àǹfààní láti pe àbá àpàtà alárèwá láti wá fi wá bá wa darí prógráàmù yẹn. Gẹ́gẹ́ bí MC náà. Bẹ́ẹ̀ ń gbọ́ mi. Gẹ́gẹ́ bí MC. Lọ sí pé àbá àtọ́lé á ṣe níjọ́ náà lọ́hùn ó dùn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà púpọ̀. Gbogbo ó dùn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà púpọ̀. Ṣé àwọn kírun ní mọ́ṣáláṣí yẹn náà tẹ́lẹ̀ Àyíká o? Wọ́n ìṣe ìgbébí Abẹ́òkúta náà wà ń gbà yẹn. Wọ́n ti wà lábẹ́òkúta ń gbà yẹn. Wọ́n kí nígbà yẹn bẹ́ẹ̀ náà tí Ògbómọ̀ṣọ́ o. Wọ́n ti Ògbómọ̀ṣọ́ rárá ń gbà yẹn yá. Abẹ́òkúta náà wà nígbà prógrámù yìí. Abẹ́òkúta náà wà ń gbà yẹn. Wọ́n wà ní. Abẹ́òkúta náà ti wá. Àǹfààní tí wọ́n ní náà ti wá síbẹ̀. Ilẹ̀ tí a kọ́ mọ́ṣáláṣí yẹn sí Central Mosque yẹn. Kì í sọ pé bàbá ìyá wọn ló ṣokùnfà bá ṣe gẹ́ bàbá ìyàwó wọn. Bàbá ìyá wọn ló ṣokùnfà ilẹ̀ yẹn tá a kọ́ mọ́ṣáláṣí sí. Ilé mọ̀mọ́ tí wọ́n ní wọ́n wá tọrọ ẹ̀ lọ́dọ̀ mọ̀mọ́ tí wọ́n. Mọ̀mọ́ sì wà láyé báyìí bí wọ́n ṣe tún bá yín sọ̀rọ̀ ládàbà lè fi wọ́n ti dàgbà dáadáa. Ìyàwó bàbá ìyàwó wọn ó tọrọ àyè yẹn. Bàbá ìyàwó fi àfà àtọ́lẹ́à. Bẹ́ẹ̀ni. Ṣé ń gbọ́? Mo ń gbọ́ yín dáadáa. Hello? Mo ń gbọ́ yín. Àwọn ni wọ́n ṣokùnfà bí ajé orílẹ̀ náà fi fún wa nílẹ̀ yẹn. Ilẹ̀ yẹn ó fẹ́ lé ní plọ́ọ̀tù kan díẹ̀. So a kò lè bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí yẹn. So àwọn ni wọ́n ṣokùnfà tí àfà àtọ́lẹ́à ti wá sí prógráàmù yẹn gẹ́gẹ́ bí àná. Gẹ́gẹ́ bí àná. Gẹ́gẹ́ bí àná. Iṣẹ́ pọ́n ti ń gbé bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. Àwọn nǹkan tí wọ́n wá bẹ̀. Náà Iṣẹ́ pọ́n ti ń gbé bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. Náà àti iṣẹ́ pọ́n gbé bẹ̀rẹ̀. Kílẹ̀ rí? Iṣẹ́ pọ́n gbé bẹ̀rẹ̀ rí. Wọ́n ti gbé papọ̀ rí. Wọ́n dẹ̀ ṣe wú lọ́dọ̀ àfà àwọn kan tí wọ́n á pè ní táńtọ́ lọ́rùn.
ok wọ́n kí olódò àpá àwọn kan tá à ń pè ní tátọ́lọ́ wọ́n kí olódò àpá àwọn kan tá à ń pè ní tátọ́lọ́ ní ọkọ̀ afọ́nbẹ̀ ok. tátọ́lọ́ ló pa afọ́nbí wọ́n kéwé ń bẹ̀. wọ́n ṣe wà sífà kan pẹ̀lú àfà àdúgbò sọ̀rọ̀. wọ́n ṣe wà sífà pẹ̀lú wọn náà àgbọ́yé. wọ́n ṣe wà sífà pẹ̀lú wọn táwọn èèyàn jẹ́rìí dáadáa. naam ẹ má bínú sà mo gbàgbé láti sọ fún yín pé mò ń rí kọ́ ọ̀rọ̀ yìí fún investigation tèmi ń ṣe ẹ má bínú mo ti gbàgbé láti sọ fún yín ṣe gbọ́. bùnú kò sá burú bẹ́ẹ̀ kò sá burú bẹ́ẹ̀. sọ̀rọ̀ yín lọ sà. mi ní sọ tí mi mọ̀. ǹdí tó dáa nìyẹn masha Allah. wàláì mi ní sọ tí mi mọ̀. mi ní sọ nǹkan tí wọ́n máa pè mí lọ́la ta agbọ́ pé wọ́n sọ báyìí tí wọ́n máa náà ìrọ̀lọ́ mi jẹ́ wọn kan tí mo bá mọ̀ ni màá sọ. lẹ́ẹ̀ sọ ọlọ́run tó bàjẹ́ fún yín sọ. ẹ pé mo ti síwájú pé sísù náà mi káà ṣètò wá ní wọ́n mọ̀ wọ́n ju bébí sì lè mọ̀ wọ́n lọ. bẹ́ẹ̀ ni èmi máa ń dìpẹ́ àwọn ọmọ. ẹ pé mo ti yẹn síwájú bọ̀ tí wọ́n bá tèmi mọ̀ wọ́n bá tèmi mọ̀ èmi ní ká láń sọ fún yín. of course ìjọ fúgàmù yẹn náà ni mo mọ àpàtọ́ yá dáadáa. mo mọ̀ wọ́n torí wọ́n kọ́ wá ní àárọ̀ tó wá kí ìmọ̀ọ́mù yẹn sílé. òkè rẹ̀ kú palẹ̀ mọ́ pé àwọn ti ládàjọ́ ti ta àdèjọ́ pàdé lọ́dọ̀ ìmọ̀ọ́mù tó tó ti fúgàmù bẹ̀rẹ̀ nígbà bíi 10:30 náà wọ́n tún jí wá láàárọ̀ nígbà tó tẹ̀lé tó wá kí wọn tó wá dẹ̀ pàdé níbẹ̀ náà kó tó di pé prógrámù bẹ̀rẹ̀. Òrùgbà tí prógrámù yẹn wá bẹ̀rẹ̀ èyí tí wọ́n ṣe tó ọwọ́ káwọn èèyàn lẹ́ẹ̀mí kí ni tí wọ́n gba máàkì lójú aago. Wọ́n wá ń sọ̀rọ̀ sí ìmọ̀ọ́mù káàní ti sòsáàmì rẹ̀ níjọ́ náà nígbà tó bí àbúrò rẹ̀. Kí wọ́n ṣe kí ni màmí yẹn ṣe fún wọn? Ó yẹ kó lọ kàwé sí ìyáwó tó fẹ́ jẹ́ ìmọ̀ọ́mù. Kó lọ kàwé kó kàwé ni kó ṣe kíní kan ní ní dìgírì ni. Àwọn sọ ní wọ́n á kí ní àwọn kankan papọ̀ ní public. bẹ́ẹ̀ ni àtúndù ẹ̀ wà ní. máa appreciate máa rí fídíò yẹn gan máa appreciate máa rí sẹ́yìn sí mi later. àwọn òde lè gbà pé wọ́n ṣe sáwìrà nínú mọ́ṣáláṣí yìí o àwọn òde gbà kí wọ́n ṣe sáwìrà nínú mọ́ṣáláṣí yìí o. mọ́ṣáláṣí yìí ṣe fún oníwúrú jí o. èsì fún oníwúrú jí o. mọ́ṣáláṣí tí ì ṣe ń pé ilẹ̀ tí wọ́n ní mọ́ṣáláṣí tí ì ṣe ń pé ilẹ̀ tí àpá àtọ́lé á ní. bẹ́ẹ̀ni ilẹ̀ ìyá ìyàwó rẹ̀ mọ̀ fún ilẹ̀ mọ́ṣáláṣí yìí. ilẹ̀ ìyá ìyàwó ìyá bàbá ìyàwó wọn. ìyá bàbá ìyàwó wọn ló. bẹ́ẹ̀ni. ìṣẹ́jú fọ́nà méjì ní báyẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìṣe ti bàbá ìyàwó gan ìyá bàbá ìyàwó ni. of course. so àwọn tí wọ́n fi àṣàkì mọ́ ẹni tó fẹ́ kọ́ lọ kàwé sí ni tó fẹ́ jókòó sí pé ìmọ̀ọ́mù ni ìmọ̀ọ́mù tàbí ń sọ yìí business man ni orí tó ti ń ta ni. ó tó ọlọ́run. tó ń ta irin ní orílẹ̀ kì í ṣe pé bóyá tó owó kì í ṣe pé bóyá kì í lọ fi bẹ̀rẹ̀ náà ọlọ́run náà kò rẹ̀ tó ní wọ́n dẹ̀ ṣe wọ́n ṣe interview fún wọn àwọn márùn-ún wọ́n ṣe interview fún kọ́lọ̀ tó ní pé òun wọ́n ní. ìjà olúborí mashallah. bẹ́ẹ̀ ni kó tó di pé bóyá wọ́n mú náà ẹ̀gbọ́n àwọn márùn-ún ni wọ́n wá ti jí náà ní kọ̀ọ̀kan every Friday ní bẹ̀rẹ̀ tẹ́sì fún wọn nìyẹn. ọlọ́ọ̀kùnrin. bẹ́ẹ̀ ń gbọ́ mi. ìbẹ̀rẹ̀ náà ti bẹ̀rẹ̀ tẹ́sì tí wọ́n ṣe ìmọ̀ ẹnìkọ̀ọ̀kan fún wá sí ìmọ̀ wọn wá sí òun jí mọ̀. bẹ́ẹ̀ èyí tó bá àkànṣàdédé ní àwọn síbẹ̀. bẹ́ẹ̀ ọ̀nà tí àwọn tí wọ́n ní mọ̀ tẹ́lẹ̀ fi ṣe tẹ́sì fún wọn fi ṣe òun lọ́lọ́run ní kí wọ́n yàn ní. tó ẹ wá ń gba máàkì lójú agbo ẹ wá ń sọ̀rọ̀ sí ìmọ̀ọ̀mù ó yẹ kí kó lọ kàwé sí ẹ kó má jókòó sí ìjọba pé wọn gbọ́dọ̀ mọ ṣe sáré nínú mọ́ṣáláṣí yìí o wọn gbọ́dọ̀ bọ̀dá àwọn ìyẹn ó wá ń fà sí bàbá ìyàwó rẹ̀ bọ̀dá níjọ́ náà lọ́wọ́. lẹ́yìn prógámù yẹn lálẹ́ ẹjọ́ ìnáwó ìdìbò à ń gbọ́ pé àná ni bàbá ìyàwó jẹ́ kì í ṣe bọ̀dá rẹ̀. tí bàbá yẹn yóò wà láyé. wọ́n wà láyé rẹ̀ àgbà tó bá mi lórúkọ wọn. màá ní nọ́mbà wọn. àgbà ọdún lámì lórúkọ wọn. ok ṣé nọ́mbà yín tí mò ń pè yìí ṣé ó wà ní WhatsApp ṣé ẹ ní WhatsApp pẹ̀lú ẹ̀. ó wà WhatsApp. pẹ̀lú gbọ́dọ̀ text ní WhatsApp ṣe understand so that ẹ lè bá mi send àwọn nọ́mbà tí mo need mo ń gbọ́rọ̀ yẹn náà sọ̀rọ̀ nílọ́sà.
tí wọ́n ṣáájú àwọn ọ̀rọ̀ yẹn lójú agbo tó pa kálukú lọ́kàn jẹ́ eégún àwọn tó jẹ́ ọmọ àdúgbò lọ́dún náà lọ́hùn-ún wọ́n fẹ́ gbé níbi ìjà sí àbátọ́lé àwọn aláfin láti káàmù wọn ẹgbẹ́ náà ẹ má bàa gbé jẹ́. ṣùgbọ́n ó ti sọ tó ń fẹ́ sọ ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀. kó tó wá di pé àfa Fàtáì tí ó fẹ́ni nọ́mbà mi ní ìyẹn tí wàá gba máa tó jẹ́ mc nígbà tí wọ́n kú gbogbo àgbo sọ́nà lọ́wọ́ tí ẹni tó wá ṣe wá sí ẹ̀sẹ̀ wàá gbà wá Alhaji Ismaila Aminu Atẹ́síṣe tó wá ṣe wá sí ẹ̀sẹ̀ náà láti pàdé. Atẹ́síṣe náà. Atẹ́síṣe ìmọ̀ bóyá ti gbórúkọ yẹn rí. ní ìṣúà. Ismaila Atẹ́síṣe. wọ́n sábà máa ń tẹ̀lé ṣé Suleiman Farouk. wọ́n tẹ̀lé Suleiman Farouk. wọ́n jẹ́ ọmọ Ìlọrin ọmọ tákù mọ́ nílọrin. àwọn náà ẹ̀sẹ̀ wá gba máìkì ẹ̀sẹ̀ wá kọ́ sọ àwọn tó kù díẹ̀ káàkiri díẹ̀ sí àpá sọ ní àpá àtọ́lé àyẹn sọ. bẹ́ẹ̀ni. wọ́n ẹ̀sẹ̀ wá sọ fáwọn yẹn pé kán wọ́n fi yẹn sì sínú ó ṣe yí àpá sọ yẹn. bẹ́ẹ̀ni. tó bá tiẹ̀ sí pé bóyá ẹni àtúnṣe kan bá fẹ́ wà lórí àwọn ọkọ̀ tó sọ yìí lójú àkọ́kọ́ náà ti ń sọ ó ti ní nǹkan míì báyìí. bẹ́ẹ̀ni. àwọn náà ṣàfikún àwọn tó kú lójú agbo náà níjọ́ náà láti pé torí ọ̀rẹ́ ojú agbo fẹ́ dàrú gan o gbogbo àwọn tó jẹ́ ẹ̀gbọ́n ìmọ̀mù tá à ń ṣiṣẹ́ wá níjọ́ náà tán wá láti Ireland bẹ́ẹ̀ni pé ìwà wa máa yàtọ̀ tó ra pẹ̀lú sáà wọ́n sí Ireland àwọn fẹ́ gbé jà kalẹ̀ àtúndé níwọ̀n àti wọ́n fẹ́ gbé jà kalẹ̀ ìwọ àti ìyẹn àti àpá àpàtà ìwọ̀n àti àwọn akúlù everything wọ́n fi rí wà àti ṣe ń jọ́ náà ká tó wá ṣètò bá nì. kò lẹ́yìn ìgbà yẹn pé àwọn náà rí gbogbo àwọn action tó ṣẹlẹ̀ wọ́n ní láti ṣẹ̀ṣẹ̀ wá padà wá tú àfa àwọn tí mo ló kọ́ wọn ní pé òye àfa àtàntọ́lọ́hùn yìí àti ìmọ̀mù gbogbo àná àbátíṣe aláìsí báyìí sí. ìyẹn ìmáàmù gan wí láàrin náà ṣẹ̀ṣẹ̀ wá padà wá. ẹni tí àwọn tí àfa àtọ́lá lọ bá nígbà tí wọ́n padà adé tó ní pé ìṣe lára àwọn tó lọ bá ibi máa ń dáná nílùú èdè. tí wọ́n ti di pé táwọn èèyàn ti lé ní pé ọkùnrin yóò ní lọ tọ́sí o ní lọ sí nìkan o kò ní lọ sí nìkan o. tó mọ̀ yóò rọ́wọ́ àwọn ọ̀ṣà pé inú wa ẹlẹ́rìí sí àwọn kálukú sọ máa ń yẹ jáde àwọn tó dẹ̀ sọ jáde wọ́n fi sínú. yòókù ni wọn àfa àdọ́rà padà wá rí aláàgbègbè ìní ìní orí àkókò jẹ́ káàtó wọ́n wá lọ lọ́tẹ̀ mọ́ àfa tí wọ́n tó lọ́dọ̀ rẹ̀ yẹn àfa àtàntọ́lọ́mù àti kíkì mọ́mu lógun àná bàbá ti kú báyìí àbùsọ̀lá lórúkọ wọn. àgbọ́yé. wọ́n ẹ̀ṣẹ̀ wá organize láti wá bá wa ṣe meeting pẹ̀lú àwọn health central mosque yẹn láti fi pẹ̀sì wa nínú kámọ́ọ̀tì nínú kámọ́ọ̀tì lábẹ́ tí ọ̀rọ̀ ṣàṣe lọ nìyẹn. ọ̀pọ̀ tó kúrè àwọn kọ́mítì tá a wà ń bẹ̀ níjà bí 70% la wà ń bẹ̀ lọ́dún náà lọ́run tí wọ́n fi parí ìjà àwọn bí 30% òkú ń bẹ̀ tí wọn ò rí tọkàn tí wọn sọ jáde kẹtọ́ àtàwọn àmẹ́dá lè rí ọkàn tí wọn sọ jáde báàdẹ ìsọ̀rọ̀ náà ní pé àwọn àgbàlagbà tó wà ń bẹ̀ táwọn àgbàlagbà tó wà ń bẹ̀ bá sọ ká àti faramọ́ náà ni. bẹ́ẹ̀ni. but àwọn tí ò sí ń bẹ̀ yẹn inú wọn ò sì tún wọn ní ara ti lè gba ọdún yẹn láyè kí ni wọ́n bá ṣe ìyẹn ṣàfihàn bẹ́ẹ̀. lẹ́yìn àjọ à ń gbọ́ pé wọ́n lọ ń du ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́. lẹ́yìn ìgbà tí wọ́n lọ ń du ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ rẹ̀ ìmọ̀ọ́mù dára sì tó bá nìkún lọ́dún náà lọ́wọ́ gẹ́gẹ́ tí wọ́n á mẹ́sẹ̀jì rẹ̀ pé gbogbo tí ìyá bá gbìn náà ni ó tọ́ka lérè o. ẹni yẹn tẹ̀sí wọn. gbogbo bẹ́ẹ̀ ni gbogbo tí ìyá bá wù ní tó bá gbìn ní irúgbìn ìṣòro náà ni ó ká o. ètò ọlọ́run. torí nígbà tí ọ̀rọ̀ òní jẹ́ ààjẹ́ náà nǹkan tó mọ̀ pé àfàtọ́lé alómẹ́tì ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́. àmọ́mù sọ fẹ́ẹ̀ pé mi pásánálì pé èsì táwọn fi lórí social media ní lórí ìdílé pé èyí tó gbìn ó ká o. àyàfi tó bá pé nǹkan tó ṣe ó tọ́ ó yẹ ó ṣe bẹ́ẹ̀ ń jọ́nà kan lòfin ní sáré tó ṣe ọlọ́ ọkọ̀ àwọn tó bá tó kù díẹ̀ káàtó wọn ní ó ka wọ́n ní kò rí píláì àwọn
àwọn ìkókà àwọn ìkókà mẹ́sẹ̀jì àwọn kò reply bẹ́ẹ̀ ló wá sí program náà ní ìlòkù lẹ́yìn ìgbà yẹn ọlọ́run gbogbo ló ti ṣe kalẹ̀ kò lè kẹ́rì kankan wá lọ àtẹ́ǹdì ṣe mo ti sọ nípa rẹ̀ fún ọ̀pá nìyẹn. tọ́ ẹ ṣeun wọn ọlọ́run ti fi rẹ̀ àwọn bá ṣe dáadáa fún yín àwọn ìyá rí i pẹ́ inshallah màá tẹ̀sí yín lórí WhatsApp tẹ́gbọ́ màá nídìí nọ́mbà tẹ bá nídìí nọ́mbà ìmọ̀ọ́mù kankan òun náà bẹ́ẹ̀ tẹ̀sí yín bẹ́ẹ̀ sàrẹ́bà ṣe nọ́mbà ìmọ̀ọ́mù èmi ò sẹ́ndì sí ok ṣé ń gbọ́ mi ok tí ẹ bá jọ sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ọ́mù náà tí ó bá wá nọ́sẹ̀sì láti fún ní nọ́mbà ti bàbá ìyàwó wá fún yín. ok mo ní lọ́wọ́ o àmọ́ tí ìmọ̀ọ́mù lèmi lè fún yín. ó yé mi tó yẹ ni pé máa tẹ̀sí yín ẹ máa bá mi sẹ́ndì nọ́mbà ìmáàmù àti nọ́mbà àfà tó bá ìmáàmù àfà tọ́lé ánkíw àwọn méjì yẹn ni ẹ bá mi sẹ́ndì nọ́mbà wọn. màá wá mọ́ mo máa gba nọ́mbà bàbá ìyàwó wọn lọ́wọ́ bàbá ìmáàmù inshallah jàre dáhùn. ẹ jẹ́ kí mi sẹ́ndì nọ́mbà ti ìgbìmọ̀ mi yẹn tuntun mọ́mọ́ sọ̀tì. ok torí nọ́mbà ìgbìmọ̀ wa fẹ́ gbà. ìgbà látọ̀dọ̀ tó bá ti nẹ́sẹ̀sì. àgbọ̀yé yóò wà oyè mi ìṣúra. mọ́mù tí mo fẹ́ fún ní nọ́mbà rẹ̀ wọ́n ti gbogbo nǹkan tẹ́lẹ̀ bá ṣe gẹ́gẹ́ bí àtúnṣe wà. bẹ́ẹ̀ ni àwọn ènìyàn ṣèkà burú fún wọn wọn ò sì fẹ́ sọ burú sí mi. masha Allah bẹ́ẹ̀ ni. gẹ́gẹ́ bá a ṣe gbẹjọ wà. ẹ bá jọ sọ̀rọ̀ tán ẹ bá ní ìdí nọ́mbà tá a ní ìdí nọ́mbà ní ìdí nọ́mbà ní báyìí ní ìdí nọ́mbà ní báyìí tó bá yẹ tó tọ́ bẹ́ẹ̀ wọ́n á sẹ̀ǹdẹ̀ sí yín. ó ti yé mi ìṣúra. àbẹ́yìn náà bá bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ ẹ mọ irú ẹni tí ẹ̀ ń bá sọ̀rọ̀. àgbọ̀yé. tẹ bá ti béèrè nọ́mbà yẹn lọ́wọ́ wọn fún yín tó bá ti yẹ tán fún yín. ó dà ó yé mi. bó ṣe jẹ́ nìyẹn. ẹ̀sùn jazakumullah ẹ máa expect my message mi sà máa text in WhatsApp ń sìn inshallah orúkọ mi ló ń bá lálá. ṣe má ti wọlé ìsìn máa lè sẹ́yìn lọ́nà Naam, alhamdulillahi rabbil alamin. Èyí tí ẹ gbọ́ yìí òun ni ọ́díò tí mo fi pe àfà Abdullah tí one of the callers tí wọ́n sọ ń pa àwọn ọlọ́ṣẹ́ ń sìn bẹ̀ láti lè fi fìdí ìwà tí ìmáàmù Tọ́lẹ́àhù lójú agbóńjọ́ náà níbẹ̀ ni mo fẹ́ kọ̀nfàmù pé ṣé òótọ́ lọ̀rọ̀ yìí àbí kò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi ṣe jẹ́ tó jẹ́ pé tí bá gbọ́ nǹkan nípa èèyàn mi ò ní fi judge ó dìgbà tí bá kọ̀nfàmù ẹ̀ lọ́dọ̀ àwọn tán ní ọ̀rọ̀ yẹn ṣojú wọn ìyẹn là kọ́kọ́ ọ sọ pé kí n pe bàbá imam ọ fún mi náà bàbá imam yẹn mo pe wọn but ọ̀rọ̀ tán sọ àtọ̀rọ̀ ẹni the same thing náà ni ló fà á tí mi ò ní waste time àti play yẹn torí ibi tá à ń lọ tó pọ̀ ṣùgbọ́n nọ́mbà tí mo bè lọ́wọ́ bàbá imam yẹn lẹ́yìn ìgbà Allahu akbar kabira nọ́mbà tí mo béèrè lọ́wọ́ bàbá imam yẹn tó jẹ́ nọ́mbà bàbá ìyàwó ìmáàmù Tọ́lẹ́à àti àfáà tó kọ́ wọn ní kéwú nílùú Ìlógbò yẹn àbúkọ afọ́sì ni in tó ṣẹlẹ̀ ni pé títí dìsín ìmáàmù ti sẹ́ndì nọ́mbà yẹn kódà mo sẹ́ndì ọ́díò sí wọn pé ẹ ràn mí lọ lórí tí mo ń wádìí yìí o fún nọ́mbà yẹn tẹ́ ti sẹ́ndì ìmáàmù but however ìgbà tọ́lọ́mbà ló kádà ń pẹ́ sẹ́ndì ìdí tí mo dẹ̀ fi ní ìdí nọ́mbà yẹn ni pé mẹ́ta lèèyàn tí máa ń mọ̀yàn dáadáa nílé ayé ohun bí ni olùtọ́ni gbọ́dá olùbí ni olùtọ́ni àti olùkọ́ni gbogbo wa tóbi bí kọ́rán tọ́ ẹlòmíì ló tọ́ wa fáwọn òbí wa àwọn tó sì tún tọ́ wa náà gbogbo wọn náà kọ́ wa ẹlòmíì ló tún kọ́ wa ló fà tó fi jẹ́ pé mẹ́ta lèèyàn tí máa ń dáyàn mọ̀ dáadáa bí bàbá ìyàwó wọn ò mọ orúkọ bàbá wọn àfáà tó kọ́ wọn kéwú tó ṣe wàlímà lọ́dọ̀ ẹ̀ yóò ṣáà mọ orúkọ bàbá wọn tó jẹ́ orúkọ bàbá ìmáàmù Tọ́lẹ́à but till now wọn ti fún mi ní nọ́mbà bàbá ìyàwó ìmáàmù Tọ́lẹ́à àti
ẹni tí ó jẹ́ àfa àwọn nílùú yẹn títí dìsí. So for now a sì máa pẹ́ndì àárín yẹn. Tẹ́bá tó wá rántí lẹ́yìn tó kọjá ní program tí mo ṣe, mo jẹ́ kí ẹ mọ̀ wípé Allahu Akbar kabira, mo jẹ́ kí ẹ mọ̀ wípé àfáà Yusuf fẹ́yìn tẹ máa ń sọ̀rọ̀ sí mi wípé mi ò pe àwọn tó ń support Ìmáàmù Tọ́líà. Kí ló dé tí mi pe àwọn igun tó ń support Ìmáàmù Tọ́líà? Ẹ lọ bẹ̀rù Ọlọ́run fa. Tẹ bá mọ̀ọ́mọ̀ ṣe ẹ lọ jáwọ́, ẹ lọ bẹ̀rù Ọlọ́run o. Tí mo play audio yìí àfáà wa Yusuf tó jẹ́ Yusuf Shitu ní last week ní fídíò tí mo ṣe, tí mo jẹ́ kẹ́ mọ̀ pé wọ́n ní àwọn ń bẹ meeting nísìn, àwọn ò lè ṣe ìtàmọ̀ sí bàyánù, àwọn ò lè ṣe àlàyé lórí igun wo ni Ìmáàmù Tọ́líà táwọn ń support gẹ́gẹ́ bí ọmọlé alẹ́ arábíẹ́. Àwọn ò lè ṣàlàyé ìyẹn nísìn, àwọn ń bẹ meeting. Kí n pè àwọn padà 2 hours later. Mo pè wọ́n lẹ́yìn 2 hours. Ọlọ́run ò kádàrá kí n rí wọn pè. Àríra bá sọ̀rọ̀ títí láti jọ yìí. Kódà títí di program tí mo ṣe last minute tí rí wọn bá sọ̀rọ̀. But alhamdulillah, mo padà rí wọn bá sọ̀rọ̀ láàárọ̀ yìí. Ṣùgbọ́n kí tó play audio tí wọn, kí ni n tán sọ? Nínú program tí mo ṣe last náà, nínú àwọn kọ́là tó pè mí tó jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́, ẹ máa gbọ́ dáadáa o. Nínú àwọn kọ́là tó pè mí nínú ọgbọ́n Ògbómọ̀ṣọ́ tórúkọ wọn ń jẹ́ Àfá Ismail. Ẹni tí ò bá ní fẹ́ kí n dárúkọ òun má pè lórí program mi. Èmi ò ráyè ká máa tẹ̀yàn. Ẹjá sọ bó bá ṣe rí kán mọ ẹni tó sọ̀rọ̀. That's why tó bá mọ̀ tí ò dẹ́ lójú má sọ. Ló fà á tèmi ṣe máa ń wádìí òdodo ọ̀rọ̀ dáadáa kí tó gbé jáde. Àfá Ismail yìí sọ fún mi wípé ẹnìkan ń bẹ nínú ọmọlé ayé lára o tó jẹ́ pé ẹni yìí kò sọpọ́tì Ìmáàmù Tọ́líà níbẹ̀rẹ̀, ṣùgbọ́n lẹ́nìí ó ti ń bẹ ní igun àwọn tó sọpọ́tì Ìmáàmù Tọ́líà nínú ọmọ ilé ayé lára. Ó sì ń lérí ní gbogbo gbà pé ẹni tó bá fẹ́ gbọ́dí òdodo ọ̀rọ̀ yìí kó pe àwọn rẹ́dí àti ṣàlàyé fáwọn anybody. Ibi tí Ìmáàmù Tọ́líà tán jẹ́ nínú igun ilé ọmọlé ayé lára, ìdí tán fi sí, igun tí wọ́n fi sí, Àfá Zikrullah sọ pé àwọn ṣàlàyé fún anybody tó bá pè. Lèmi bá bèrè nọ́mbà Àfá Zikrullah lọ́wọ́ brother Ismail yìí. Nọ́mbà sẹ́ndì nọ́mbà Àfá Zikrullah sí mi. Mo pe Àfá Zikrullah tí Àfá Zikrullah ò gbé kọ́ọ̀lù. Nígbà tí Àfá Zikrullah ò gbé kọ́ọ̀, Allahu Akbar kabira, òdodo a máa lera wọn mú kiri níbikíbi tó bá ń bẹ sí àbí ibikíbi tó bá ń gbé. Nígbà tí Àfá Zikrullah tí yóò tètè ní access sí wọn gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ wádìí tí wọ́n sọ nípa wọn lọ́dọ̀ wọn, mo wá get back sí ẹni tó fún mi nọ́mbà Àfá Zikrullah tó support Ìmáàmù Tọ́líà tí wọ́n dẹ̀ support Ìmáàmù Tọ́líà níbẹ̀rẹ̀. Ẹni yìí àwọn náà wà ń bí wọ́n wà ní comment section, àwọn ní Kamarudin Ismail yìí, àwọn náà wá send nọ́mbà ẹ̀gbọ́n wọn. Ẹ̀gbọ́n mi dáadáa o. Àwọn náà wá send nọ́mbà ẹ̀gbọ́n wọn tó jẹ́ pé Christian gan ni ẹ̀gbọ́n yẹn, orúkọ wọn ń jẹ́ Táíwò. Ìbejì làwọn. Ọmọ méjì ni Àfá Zikrullah mọ ẹni yìí sí nínú ibi tọ́jọ gbé tó ránjọ ń gbórí ilẹ̀ bàbá wa Ìparakò yìí ní Ògbómọ̀ṣọ́. Ọ̀rọ̀ yìí lọ́ngì díẹ̀, ẹ ṣe sùúrù. Parakò yìí orí ilẹ̀ wọn ni ẹ̀gbọ́n Àfá Ismail yìí ń gbé pẹ̀lú Àfá Zikrullah. Àfá Ismail ló wá ń jẹ́ kí mọ̀ pé tẹ́ẹ̀ báyìí tí gẹ́ẹ̀tì Àfá Zikrullah tẹ́ẹ̀ bá ti rí wọn bá sọ̀rọ̀ láti lè confirm tí mo sọ yìí. Ẹ jẹ́ fún nọ́mbà ẹ̀gbọ́n mi tó jẹ́ kán jọ ń gbàdúgbò lórí ilẹ̀ bàbá Papò yìí tán jọ ń gbé rẹ̀. Ẹ̀gbọ́n mi yìí náà ti ṣàlàyé oríṣiríṣi ọ̀rọ̀ fún nígbà tí wọ́n against Ìmáàmù Tọ́líà tán support Ìmáàmù Tọ́líà ńgbà náà.
kó tó di pé wọ́n wá lọ support Imam Tọ́líà ni mo bá pe brother Taiwo ṣẹ́rí manson kankan dídì àti máa tànyàn kò bá jẹ́ kìrìsìtẹ́nì kò bá jẹ́ lẹ́bọ kò bá jẹ́ aláwo tó bá ti jẹ́ pé òun la fẹ́ lò tá a fi jẹ́rìí fi wádìí òdodo gbọ́ la ilaha illallah a gbọ́dọ̀ gbé lọ́wọ́ ẹ̀ tó jẹ́ pé nǹkan tó mọ̀ tó dá lójú ni o tí kì í ṣe nǹkan kan tí ó mọ̀ tí ò fẹ́ hùn kankan mẹ́nì kankan tí ó sì lè tún sọ lójú ẹni tó sọ̀rọ̀ yẹn fún. a pè ní bá gba nọ́mbà brother Taiwo gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ wọ́n bá ṣàbòsí fún Christian máa dúró tiẹ̀ wọ́n bá ṣàbòsí fún Muslim máa dúró tiẹ̀ kò sí ọlọ́run ò fàbòsí kò sì fẹ́ gọ lẹ́yìn alábòsí. Ànábì sallallahu alaihi wasallam ó sì ní ká rán alábòsí lọ́wọ́ àtẹ̀ntán ṣàbòsí fún ni ká lè dáwọ́ àbòsí dúró àti ká má lè máa jẹ́ kó máa oppress àwọn tó jẹ́ less privileged. ní bá pe brother Taiwo bá mọ́rọ̀ balẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ẹja tẹ́tí ká gbọ́rọ̀ brother Taiwo Kindi nípa tí àfáà Zikirullah sọ fún wọn nígbà tán tí máa sọpọ́tì la ilaha illallah nígbà tán tí máa sọpọ́tì Ìmáàmù Tọ́líà wípé ọmọ inú ilé ni wọ́n nígbà tán ṣe wà nígun àwọn tí ò sọpọ́tì Ìmáàmù Tọ́líà ń pé ọmọ inú ilé kọ́ ni wọ́n nígbà kan rí àfáà Zikirullah yìí wọ́n sọpọ́tì Ìmáàmù Tọ́líà ń pọ́ ọmọ inú ilé ni wọ́n wà pẹ̀lú àwọn igun tí ò sọpọ́tì ń pọ́ ọmọ inú ilé ni wọ́n ẹ wá gbọ́ ń tán sọ fún brother Taiwo yìí nígbà náà kó tó wá di pé ó yí biribiri tán fi yí biri síbòmíì ẹjẹ́ atẹ́tí ká gbọ́ bismillah afata brother Taiwo Kindi ìyẹn 12 minutes péré ni inshallah. ẹ̀jẹ̀ náà bí ní ṣe Mr. Taiwo ni mo bá sọ̀rọ̀ sà. Hello sọ̀rọ̀. Orúkọ tèmi ni Ridwanullah Abọ́dọ́rẹ́. Ẹ kalẹ̀. Ẹ kalẹ̀ sà. Ẹ jẹ́ lóko láti US. Bẹ́ẹ̀ni. Ẹ má bínú ó yẹ gidi pé yín látara bọ̀ ọkàn mi fún ọmọdé sùn ní ṣe understand sà. Ọmọ ọkọ ti bọ́ sí táyà tẹ̀fẹ́ sùn ẹ má bínú ṣẹgbọ́n sà. Gẹ́gẹ́ bí olùwádìí òdodo tó sì jẹ́ pé ká fòdodo múlẹ̀ lọ́wọ́n bá pa aláṣẹ ká ṣe regardless ẹni tí òdodo yẹn bá fẹ́ kàn kò bá jẹ́ ara mi gan lórúkọ ẹ̀ ó tọ́ yẹn fẹ́ pọ̀ lé lórí èmi ò ń kí ẹ̀ ṣe understand gẹ́gẹ́ bí ẹ̀sìn tí mo ṣe àti tọ́lọ́wọ́n bá wa ká ṣe ọlọ́run jò dáa fún yín. náà mo wà lórí ìwádìí òdodo lórí ilé Ayílára lórí Ìmáàmù Tọ́líà tó jẹ́ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ táwọn apá kan nú ẹbí ní ara ẹni ìṣọ kìí ṣe ọmọ wa pẹ̀lú tàn tó bẹ̀rẹ̀ sí ń pa táwọn kan sì dúró ti ń gbọ́ ọmọ wa ní kí ló wá dé tán dúró tì í Ọlọ́run ló yé pẹ̀lú gbogbo ìwádìí tá à ń ṣe yóò máa padà hàn ní tó fà tó fi dúró tì ìyẹn ló fà tí ẹnìkan fi pè mí wọlé à ń pe brọ́dà ẹ ní Kindi bí a Kindi lẹ́yìn náà mọ̀ wọ́n sí àbá àbúrò yìí ni ẹni tó wọ́n tó fẹ́ gbọ́n ẹ̀gbọ́n wọn lẹ́yìn náà orúkọ wa náà ni ẹ. Ismail náà sọ pé ẹ̀yin gan mọ díẹ̀ nínú ọ̀rọ̀ tí fẹ́ bèrè lọ́wọ́ yìí nípa àfáà Zikirullah nínú àwọn tó dúró ti Ìmáàmù Tọ́líà lẹ́nìí ń pọ̀ mọ́lẹ́ Ayílára ni wọ́n. Mo wá ní màá pè yín kí ẹ bá wa tú èdè bá mọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ tí àfáà Zikirullah ti sọ sọ́wọ́ yín dáadáa. Torí mo ti ń tíra láti rí àfáà Zikirullah gan nọ́mbà wọn lọ. Mo wá ní kí kúkọ́ pè yín náà kí n gbọ́ ti ọ̀dọ̀ tí ná pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ ṣe. Yes sir. Ọlọ́run ìjọ bẹ̀jẹ̀. Àmín. Àkọ́kọ́ ni wípé mo sọ ilé Ayílára. Bẹ́ẹ̀ni. Ọmọ ilé Kindi lè mi. Bẹ́ẹ̀ni. Ìyẹn bàbá tèmi náà dẹ̀ ni mo parí lórí àpèrè yẹn. Náà. Mo lè wádìí àti kan tí wọ́n sọ pé. So nígbà tí Ismail wá bá mi pé àbúrò àti kúrò pé wọ́n lọ wọ́n ṣe kọ́ bàbá wọn lọ sí Ayílára wọ́n tó padà lọ sọ́dọ̀ Ìmáàmù Tọ́líà padà. So wọ́n fi fídíò yẹn hàn mí ní àṣì sọ máa ní ok ẹ̀mí ni pé
àbúrò Ismail afa Ismail tó fi fídíò hàn yín nípa fásitìkúrà tó ti pa àlọ́dọ̀ Imam Tọ́lá. Náà. So ìyára mi fídíò náà wá ní Dr. Ọlọ́run. ìfọ́ àtẹ̀lẹ́ bẹ́ẹ̀ ṣí àárín lọ́kùn tó tún ṣe pé èèyàn nìyẹn máa jẹ́ sá. wọ́n ní kí ló dé ní àpá àwọn ẹ̀dí o pé àjọ wà ní àdúgbò mi. pé ìfọ́ àtàjọ ń gbé mi. pé bọ̀ àwọn gbọ́dọ̀ wọ́n jẹ́ kí èèyàn mọ̀ pé ìmọ̀ ìgbọ̀nyá pé kì í sọmọ ní ilé àwọn. wọ́n tẹ̀ fi gbogbo tí mùsùlùmí kìrìsìtẹ́nì nìyẹn. lọ tún àárín yẹn sọ. wọ́n fi gbogbo tí mùsùlùmí wọn fún. ẹ rìvásì àárín ibi tẹ́tí ti sọ pé wọ́n ní ẹnìkan kì í ṣọmọ náà ẹ bá ń tún àárín yẹn sọ. ọlọ́run jọ dáa fún sà. ẹ máa gbọ́ àná wọ́n sọ fèmí. ẹ̀yin bọ̀dá Táíwò náà. àáfàá síkírì torí wọ́n sọ fèmí nínú ilé ìlú ìlànà ilé ìlú ní adékò yá pé wọ́n dẹ̀ tó ń fi àlùkùránì ọgọ́ta àlùkùránì ẹ̀ka wọ́n jẹ́ kó yá pé ẹni yìí o ìmọ̀ràn tó ńlá wà láìka láì tí wọ́n lè dáwọ́ sí níjọ́ ọ̀nà pé àwọn sọmọ ní orí àwọn. Dr. Ọlọ́run kì í ṣọmọ ilé ayé lára. àwọn ẹ̀dẹ̀ mọ̀ pa pé kì í ṣe rárá kì í ṣe. náà èmi wá gbé pé yín wọn pé níjọ́ ìlú ní èmi ò tiẹ̀ wá kà pé ọjọ́ ọmọ ní orí kò tún mọ́ ní orí ṣùgbọ́n o gbogbo tí ìmọ̀ràn yẹn ṣe tó gbé èmi jù láyé ni pé ó lápèrè sọ̀rọ̀ fẹ́. wọ́n ní mo ní ohun tó ṣe tó bẹ̀rẹ̀ jùlọ gbogbo téèyàn ti dá gẹ́gẹ́ bí ìmáàmù lọ́nà fún lórí ọ̀pọ̀ lọ́dà nípa káwọn ṣùgbọ́n téèyàn rí orí àpèrè sọ̀rọ̀ fẹ́ kò sẹ́ni náà tó tó gbangba sùn lọ́wọ́ tó gbọ́dọ̀ orí àpèrè yẹn fẹ́ lẹ́nu bá wà lọ. mo ní ẹlẹ́ẹ̀kejì ó ní tó fọ́ fọ́njọ́ nìyẹn o mo ní ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ti ìjọba ọkọ lóòótọ́ ọgbọ́dọ̀ ló mọ̀ pé àwọn bàbá òun ìjẹ́ wọ́n ti rí orí àpèrè yẹn fẹ́ rí. bọ́mọ bá ti wà á tó ní òótọ́ ni ó tó wọ́n bá ti ẹ̀dẹ́ ní òótọ́ gbogbo tó bí ó ṣẹlẹ̀ sọ pé lóòótọ́ ni ọjọ́ mọ ọkọ kò yẹ kí ọmọ tó gbapò lọ́wọ́ bàbá rẹ̀ tọ́jú fún bàbá òun ti jẹ́ òkú yẹn rí ó sì mọ bí wọ́n ṣe tò orí orí àpèrè yẹn fẹ́ pé ọ̀wọ́n tí ìmọ̀ọ́mù yẹn ṣe láyé èmi ò lè gbà ṣe ọmọ láyé ó ní àpèrè sọ̀rọ̀ fẹ́ àwọn náírà múra ń bẹ̀rẹ̀ pé àníṣàn ojú kìrìsìtẹ́nì lẹ́nu pé wà láìka láìsí wọn nígbà pé bọ̀bọ́ yìí ń sọmọ ní ilé àwọn. lẹ́yìn ìgbà yẹn àwọn náà wọ́n wá tó dé ìjọ kan bẹ̀rẹ̀ pé wọ́n gbé ìmáàmù àbíbùlà ìjọ tí ìmáàmù yẹn tí wọ́n wá kí bàbá wa kan àbíkú bàbá yẹn ní bàbá tó ní ṣe lóògbómọ̀ṣọ́ àwọn àgbà àfáà ní lóògbómọ̀ṣọ́ wọ́n wá kí wọn ládùúgbò òbí látara àfẹ́ látọ̀dọ̀ tiwọn ni mo tó ti ráàdì ìfẹ́ fún ìfẹ́ tí mo ní sí ìmáàmù Ṣọ̀ún ìmáàmù àbíbùlà. náà lẹ́yìn ìgbà ni sẹ́yìn gbọ́ bàbá lẹ́yìn ìgbà yẹn there was a very special day tí bàbá Síkírù fún wa wákà tó lọ sọ̀rọ̀ tí wọ́n jẹ́ kó yé mi pé ìmáàmù Síkírù wọ́n pa owó sápò lè ohun tí ẹ̀já àwọn ọmọ kankan tí ń lọ mọ́ pé táwọn bá lọ bá yóò ní òṣòwò yóò ní orí kankan yóò ṣe bá kò sáwò. àbá Síkírù sọ pé ìmáàmù Àbíbùlà àbí wọ́n lọ ń pa owó sápò ni. Àbíbùlà èrò tí a bá dúró sẹ́yìn gbọ́ bàbá tí wọ́n bá dúró báyìí ìdí mo wí ìwọ̀n àwọn oúnjẹ yìí rẹ̀ kó wá ìgbà tí káàkiri wọ́n kò mú ayé ẹlẹ́dàá nìkan lọ́mọ̀ ṣùgbọ́n ìta àfikún mi ni pé ohun gbogbo tá a bá ṣe á jí ìwájú àwọn tó ti lọ lánàá á sì jí ìwájú ẹlẹ́dẹ̀ wọn. ó ètò ọ̀sọ̀ pé olùkọ́ wá sọ pé ìmáàmù Síkírù ìmáàmù Àbíbùlà pé ìjà àwọn ọmọ nǹkan kan mọ́ pé òòjì káwọn ọmọ nǹkan kan mọ́ oní ń gba gbogbo ẹ̀ oní ṣe bá èmi wá gbà wọn márùn-ún jọ ìlú pé ẹ lọ fi sùúrù kù mo bẹ̀rẹ̀ lóko ọlọ́run lóko níta tẹ ẹ wà yìí ìmáàmù náà ṣe é mọ̀ pé ọlọ́run nìkan lọ́ba tó pé lọ́dọ̀ tí wọn ní ìṣe oríṣiríṣi ẹbọ àṣìṣe ni wọ́n máa gbé fún un tó ní òní mọ tí ń ṣe mọ́ but ọlọ́run ti fẹ́ gba ipò owó padà ẹ mọ̀ wá lo ibo tí ń ṣe fún yín tó mọ̀ wá máa padà
àgbọ́yé. Ẹgbẹ́ mi bàbá ìmọ̀ràn tó lè pa àwọn ìjọ nù. In fact, níjọ́ yẹn gan ní kò sí change kankan ní ọwọ́ àwọn ọmọ gbogbo tí ò tó nígbà wà ṣẹ́kù. Gbogbo tó ṣe wá rí wọn lórí fi wọ́n sọ wípé ògbó ìdílé àwọn ní ìmọ̀ọ́mù tọ́lá gbogbo ìdílé àwọn ní ọlọ́run gbogbo kú ọlọ́run ìdílé ṣe bẹ́ẹ̀ ènìyàn tí ló ń tẹ̀lé. So mo dẹ̀ rántí pé before kí Ismail tó bá dọ̀ mi mo rí post wọn kan tí wọ́n ní àwọn máa lọ kírun ní Central Mosque. Èmi pè wọ́n lójú ẹsẹ̀ mo ní àfà mo tà ní sọ̀rọ̀ ní àwọn méjì gbogbo bàbá mo rí post yìí kan ní ìtẹ́lẹ́fẹ́ lọ sí Central Mosque. Wọ́n ní bẹ́ẹ̀ ni pé wọ́n ṣépè fáwọn lọ́tún wọ́n ṣépè fáwọn lósì pé wọn ò wá súnmọ́ wọn láti gbọ́wọ́ ẹ̀mí àwọn ọmọdé. Mo ní gbogbo tí ẹ bá wá gbọ́ òbẹ̀yìn lóko náà òfúkọ náà gbẹ̀yìn ẹgbẹ́ gbogbo iṣẹ́ tẹ̀ fẹ́ gbòòrò yọ tàbùkù ìtẹ́ ẹ̀ tí ń gbé bọ̀ ẹ̀yin náà lẹ sọ pé lágbájá ìsọ náà lé. Tí a bá tó wá padà lọ ní ìsìn bóò ni wọ́n padà rí àṣìṣe ìjọba la ó sì rí. Owó ọbẹ̀ ló kọ náà wọ́n ní pé kí n sáà máa wòran pé àwọn kan fi da gbogbo àwọn tí wọ́n sọ dáadáa àwọn fi dààmú láàmú ẹ̀ àfikún ṣe rí táwọn náà sọ pé wọ́n ti padà sọ́dọ̀ tó rí ìyẹn lọ́wọ́ àyà èmi lẹ́nu ìwà mi èyí lọ́yìn èmi lẹ́nu pé àwọn gangan àjọ ń gbé mi èmi àti wọ́n tó ń gbé mi fẹ́ǹsì wa ọjọ́ àlẹ́ bí àbá ẹ̀ láti orí ọ̀fẹ́. So àwọn ni wọ́n pípé mi ọ̀ mọ̀ pé tọ́lú àìsàn wọn ní orí àrùn gbogbo ìtọ́jú fi gbúra náà lùkùránì ni a fi gbúra fún mi. Kò jù bá lọ tó bá dẹ̀ dúró ṣẹ́gbọ́n bàbá tó bá dúró báyìí èmi ọ̀ sọ pé o tẹ́ ẹ sọ fún mi nìyí. Èmi ò nínú àwọn gúúpù tọba làṣẹ tí wọ́n ṣe ṣẹ́gbọ́n mi ò sínú gúúpù wọn ṣùgbọ́n tọba èmi lè ní ọba ló ní mí. Nígbà tí buhari wa bá mi tó ní ẹ̀gbọ́n kan èmi náà rí ẹ̀gbọ́n kan lórí social media ní ìsìn tọ́jọ́ wípé in fact nígbà mo wo kíìpù yín ẹ challenge Pàkòdú ẹni ìwé kan bẹ tẹ ní pẹ́lú àtọ́bọ̀ tí wọ́n bá ti lè púfù ìwé yẹn tẹ́ ẹ ṣe rí ẹ gbà wọ́n gbọ́ pé ẹ̀fọn ní 5 million naira àbí bẹ́ẹ̀ pé. Èmi kọ́ mo sọ yẹn èmi kọ́ àwọn tó ń support Ìmáàmù Tọ́lé nìyẹn oníyàwó mẹ́ta nìyẹn. Mo ní lẹ́tà ní Pàkó yìí ló púfù ìyẹn ó tẹ̀lé ìwé jáde pé kí wọ́n lọ sí tó bá sọ ìmọ̀lá ń fẹ́ rẹ̀. Ní padà post fídíò yẹn ni fún proof yẹn mo post yẹn ni lọ́dọ̀ tèmi. Bẹ́ẹ̀. So lọ́wọ́ ní òun fẹ́ kí n bá yín sọ̀rọ̀ sórí tí mo mọ̀ ni mo sọ yẹn. Àgbọ́yé bàbá kò ní bá lọ ó sì dé òótọ́. Bẹ́ẹ̀ni àgbọ́yé. Àmì òótọ́ ni mo sọ ọ̀rẹ́ ìgbésí wọ́n padà ń sọ fún yín pé nítorí Ìmáàmù Àbíbù láò náwó fáwọn ká sọ pé bí a torí ẹ̀ náà ṣe padà sọ́dọ̀ Ìmáàmù Tọ́lé ayé. Wọ́n ní ọ̀pọ̀ pé òṣòwò nígbà yẹn wọ́n sọ fáwọn wọ́n sọ pé ìgbà. Má ṣe o. Wọ́n sọ fún mi nígbà tí mo lè ní sùúrù gbogbo nǹkan yìí ẹ mọ̀ pé ojú pọ̀ lára rẹ̀ so ọ̀pá àṣẹ òṣìṣẹ́ ìfẹ́wọ́ rẹ̀ ẹni sùúrù fún ìdíje àti ìdíje láti. Aláì sùúrù ló dẹ̀ láyé ọlọ́run jẹ́ ó dáa fún yín ọlọ́run ní fi ń lẹ̀ ọ́ ọlọ́run bá ṣe dáadáa fún yín lọ́gbọ́n ọlọ́run bá mi ṣàmùnà yín títí dọjọ́ alẹ́ pẹ̀lú gbọ́nà. Mọ̀ kan orúkọ tọ́mọ̀ yìí sí ni ọmọ méjì àti Táíwò ráì ṣé orúkọ tọ́mọ̀ yìí sí ni àpèsè ráì tọ́lọ́run bá padà kádàrà àti tọ́lọ́run bá lọ ṣe understand màá sọ fún mi pé mo fẹ́ àdìyẹ sí kọ́ ṣé wọ́n máa gbà màá gbọ́ ọ̀dọ́ máa sọ lẹ́yìn tí máa ti dá lórí fún wọn tó ń fẹ́ sọ bẹ́ẹ̀ fún wọn ṣe understand. Ẹni tó jẹ́ ń gbé ilé ẹgbẹ́ ilé tó wà ní orí ilẹ̀ Pàkó yìí. Lórí ilẹ̀ Pàkó yìí ìyá ọmọ méjì náà bẹ́ẹ̀ ni àgbọ́yé kò sí wàhálà ẹ ṣe ọlọ́run ju ààrẹ ọlọ́run bá aṣọ yín dàgbà wá
Ọlọ́run bá aṣọ yín, ó bá aṣọ kejì yín náà lágbó Ọlọ́run. Ẹni wá yín tì ó lágbó Ọlọ́run. Ọlọ́run sì ṣe yín lọ́mọdún ló kálẹ̀ láwọn òbí yín o. Ọ̀dà àbá ẹ̀ṣẹ̀ ọ̀dà àrọ̀ sà. Ẹ̀ṣẹ̀ sà. Ọ̀dà sà. Yes sà. Tọ́ ìyẹn ni ọ́díò broda Taiwo ọmọ méjì táwọn àti Alfa Zikrullah tọ́jọ́ ń gbé ẹ̀gbọ́ tọ́jọ́ ń gbé ṣe understand mo láwọn tí ò ní làákà ìkànnà tí ń kọ́mẹ̀tì ń bẹ̀ ẹ ṣáà máa wò ó ti yín o àwọn bíi Sọ́lí Ọláwálé kò sí làákà ìkankan lórí àwọn eléyìí mo tẹ̀ tí dárúkọ iye orúkọ ìmáàmù àbíbò láàrin pé mo ń sọpọ́ọ̀tì wọn alẹ́ lọ́pọlọ lórí wọ́n ti kó ọpọlọ yín mọ́ bí a súnà tẹ́lẹ̀ ń ṣe yẹn kò jẹ́ kẹ́yìn làákàyè I don't know ẹ jẹ́ máa bọ́rọ̀ mi lọ. eléyìí ni ọ̀rọ̀ tẹ́gbọ́ yìí sìn lọ́dọ̀ broda Taiwo ni gẹ́gẹ́ bí ẹlẹ́rìí kan àkọ́kọ́ tó ń fi ẹlẹ́rìí kejì ní broda Ismail ló kọ́ sọ wọ́n wá fún mi nọ́mbà broda Taiwo tí broda Zikrullah ti rojọ́ fún rí nígbà tí wọ́n sì dúró ti ẹbí ń pé ìmáàmù Tọ́lá o kì í ṣe ọmọ nulé. mo wá tẹ̀síwájú lórí ìgbìyànjú mi láti lè wá bí màá ṣe rí ẹ máa gbọ́ o láti lè wá bí màá ṣe rí broda Zikrullah bá sọ̀rọ̀ láti lè béèrè lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí ọmọ nulé Ayílára tó ń sọpọ́tì ìmáàmù Tọ́lá you understand tó ń sọpọ́tì ìmáàmù Tọ́lá Saliu Fatima má wọ́rì tó bá di ọjọ́ ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run wọ́n gbẹ̀tọ́ ọmọ ẹ lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ ní rẹ́ni dúró ti bí Iznillah ta'ala ṣàmì ẹ̀ tó bá lè ṣàmì ẹ̀ ó ti tán àwọn àdàgbà má ní làákàyè gẹ́gẹ́ bó ṣe ń bá lọ mo wá pe àfáà yìí àfáà Zikrullah mo wá pè wọ́n kí n tó play audio Alfa Zikrullah tí mo rí wọn pè láàárọ̀ yìí tí mo ti ń pè wọ́n láti jọ́ mi ò rí wọn bá sọ̀rọ̀ mo fẹ́ fi àsìkò yìí fi ṣàlàyé nǹkan kan fẹ́yìn èèyàn nípa ohun Alájà Musili tí a play tó dá pé ohun yẹn pé méjì báyìí tẹ bá rántí ẹ̀yin èèyàn tájọ wà lórí program ọjọ́ náà ẹ bá mi tẹ yes gbogbo àtàjọ wà lórí program ọjọ́ tẹ bá rántí ohun méjì tá gbọ́n pò jọra wọn tí mo ní ẹnìkan náà ló ń sọ̀rọ̀ yìí náà tó jẹ́ pé ẹni tó kọ́kọ́ gbé kọ́ Alájà Musili ní ọmọ wọn ló ń sọ̀rọ̀ létà tí mo á padà pè wọ́n tó fi wá jẹ́ pé àwọn gangan náà gbé kọ́ tó wá fi bá mi sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ bá mi tẹ yes or no tẹ bá rántí àwọn ohun méjèèjì yẹn tí mo ní ẹ confirm ẹ̀ ṣé ohun yóò jọra wọn bó tilẹ̀ jẹ́ pé ń jọ náà kò sí tí mo sọ jù bẹ́ẹ̀ náà lọ ṣùgbọ́n náà alhamdulillah mo ti rí yẹ́sì kíní lọ́dọ̀ àwọn èèyàn pé àwọn confirm ń jọ ẹ̀ tí ẹ máa gbọ́ o ọjọ́ àná ọmọ wọn gangan tó gbé kọ́ọ̀lù yẹn ń jọ náà yẹn ọmọ Alájà Musili wọ́n text mi lórí messenger wọ́n sì jẹ́ kí n mọ̀ pé ọlá ń pé ẹ mọ èmi ọmọ Alájà Musili ni àti àbúrò mi àtẹ̀gbọ́n mi ó dà pé àwọn bí méjì àbí mẹ́ta ni pẹ̀lú mọ́mì wọn wọ́n ní ohun wọn jọra wọn gan débi pé hardly lọ́kọ ara wọn fi máa mọ ìyàtọ̀ ohun ara wọn you understand wọ́n text mi bẹ́ẹ̀ pé táwọn bá sọ eléyìí àwọn máa ṣẹ̀ sí Ọlọ́run àwọn á dẹ̀ ṣẹ̀ sóbì wọn wọ́n ní gbogbo ìwádìí tí mò ń wá yẹn àwọn ò ní problem pẹ̀lú yẹn rárá o pé tó yẹ ká ṣe gangan mò ń ṣe yẹn àwọn ò sì lè sọ pé kí n má ṣe ìwádìí lórí nǹkan tó bá ń dàrú ṣùgbọ́n lórí ọ́díò yẹn nìkan lórí voice yẹn nìkan làwọn kàn fẹ́ clear pé káwọn má bàa jẹ̀bi Ọlọ́run lára ìyá àwọn ni wípé àwọn làwọn gbé kọ́ yẹn lóòótọ́ pé mọ́mì àwọn dẹ̀ ní ó lè jẹ́ nìkan tó ní phobia fún call àwọn external person tó mọ̀ rí tẹ́lẹ̀ tó bá rí wọn kí tètè gbé àwọn ọmọ ọlá kọ́kọ́ máa ń gbé tá bá wà lọ́dọ̀ wọn káwọn náà tó gbé so mo dẹ̀ bẹ̀ wọ́n gbà ṣeéṣe pé mo ti wá sẹ́yìn ẹ̀ bá bínú mo ní no mi ò ṣe àwọn wàláhì wọ́n ní mi ò ṣe àwọn o ṣùgbọ́n àwọn kàn ní láti clear bẹ̀ you understand wa alaikum salam afa Hasan ọlọ́ba ṣe dáadáa fún yín so
ni mo fi wá bẹ̀ wọ́n kọ́kọ́ ṣáà má bínú pé ohun yẹn jọra wọn mo kàn ní káwọn èèyàn kọ́ bá mi jẹ́rìí sí ni ṣé ohun yìí ò rí bákan náà báyìí so àárín yẹn ni ẹ bá bẹ sísá yẹn pé kọ́ má bínú lórí yẹn àdẹ̀ rílì tàbùkù wọn jọ̀nà náà a kàn wọ́n pé ohun yìí fẹ́ jọra wọn but àwọn tó mọ̀ wọ́n ní ohun wọn jọra wọn lóòótọ́ ni alájà Musili àtàwọn ọmọbìnrin wọn lóhun wọn jọra wọn gan náà ẹ já padà sórí ọ̀rọ̀ wa ẹ bá share program yẹn ẹ máa tẹ love like and share ẹ bá mi share sáwọn tó dẹ̀ máa ń ṣe blogging fún ìmáàmù Tọ́líà nílùú Ògbómọ̀ṣọ́ bó tilẹ̀ jẹ́ pé mo wá nọ́mbà àti pé kí lorúkọ ẹ̀ náà Àmọ̀tẹ́kùn Oòduà dáńjọ́ máa kú wárápá ń pẹ́ níwájú akúyẹ́yẹ́ mo wá nọ́mbà àti pé mi ò rẹ́ni send ẹ̀ sí mi mo dẹ̀ mọ̀ pé òun fúnra rẹ̀ á wo program mi mo dẹ̀ expect kó òun fúnra rẹ̀ send nọ́mbà rẹ̀ àbí kó pè mí ká jọ sọ̀rọ̀ one on one ká wẹ̀ tó ń bẹ lórí òdodo lórí ọ̀rọ̀ tó ń dá sí bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tí yẹn bá máa dá sí lórí social media ó bá jẹ́ muslim ó bá jẹ́ christian ó bá jẹ́ ọkàn tó bá ti lórí social media everybody ló ní access sí ṣùgbọ́n báwo ló ṣe fẹ́ dá sí ṣé o lè dá sí pẹ̀lú òdodo ọ̀rọ̀ ọbẹ̀ nìyẹn ṣé o ní dá sí pẹ̀lú ntọ́ jẹ ṣé o ní dá sí bí ájìlì tọ́ àm ìyẹn ni ọ̀rọ̀ lórí tó bá fẹ́ dá sí ọ̀rọ̀ alhamdulillah gẹ́gẹ́ mo ṣe sọ̀rọ̀ mo padà rí àfáà Zikirullah tó ní ká pé àwọn páwọn ní òdodo láti sọ lórí ọ̀rọ̀ ìmáàmù Tọ́líà tọ́wọ̀n sọ̀pọ̀tì láti bẹ̀rẹ̀ tó wọ́n padà ń sọ̀pọ̀tì lé ní pọ́nmọlé ayélára ni wọ́n mo pe àfáà Zikirullah láàárọ̀ yìí tí mo play audio Brataiwo nípa wọn fún yín sí ẹjẹ́ agbọ́n tán sọ kí wọ́n tún sọ létà kí ló padà ṣẹlẹ̀ létà ẹgbọ́n sí and again mo tún padà rí àfáà Yusuf Shitupe mo ń bọ̀ lórí tiwọn ẹjẹ́ gbọ́ ti àfáà Zikirullah náà nígbà tí mo kọ́kọ́ pè wọ́n láàárọ̀ yìí nígbà tí mo kúrò níbi iṣẹ́ bismillah. Assalamu alaikum. Wa alaikum salam. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀. Ṣé àfáà Zikirullah ni mo ń bá sọ̀rọ̀ láti ilé ayélujára? Bẹ́ẹ̀ ni. Orúkọ mi ni Ridwanullah Abolore. Ṣé ń gbọ́ mi sà? Hello? Hello. Orúkọ mi ni Ridwanullah Abolore. Hello. Ṣé ń gbọ́ mi sà? Naam. Náà, mo ń pè yín lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́, ìmáàmù Tọ́líà tí mo ń ṣe ìwádìí ẹ̀ lórí social media fáwọn mùsùlùmí tó fẹ́ gbódodo àti àwọn mùsùlùmí tó dúró ti òdodo gẹ́gẹ́ bí Ìsìlámù ṣe kọ́ wa àti Al-Qur'an. Mo wá wádìí débi pé ẹnìkan fún mi nọ́mbà yín orúkọ wọn máa jẹ́ ẹjẹ́ orúkọ wọn kí n lè pe orúkọ yẹn correctly mi ìfẹ́ ṣe mistake orúkọ yẹn. Orúkọ wọn jẹ́ mo ń bọ̀ o ẹ má jẹ́ mi ìfẹ́ ṣe mistake orúkọ wọn ni o. Orúkọ wọn jẹ́ Kindi ọmọnúlé Kindi náà ní ẹni yẹn jẹ́ Afa Ismail bí ẹ mọ̀ wọ́n dáadáa. Àmọ́ màá dáadáa. Àyọ̀ náà ń jò dáa fún ìsà. Ọmọ ọdún láyé láwájẹ̀lẹ̀ yìí dáadáa. Àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ yàrá. Inshallah. Alhamdulillah. Kí n tó máa tẹ̀síwájú ọ̀rọ̀ yìí, mo máa rìkọ́ọ̀dù ọ̀rọ̀ yìí láti play fáwọn tó jẹ́ olódodo tó lẹ́rọ̀ gbódodo. Ṣé wàá kí pẹ̀lú ìsà? Kò sí problem. Èmi mo wá busy báyìí. Oh, ok. Mo wá busy báyìí láti sọ̀rọ̀. Wàhálà mo padà sà. Bọ́lá tó wá di after Jumat. After Jumat, ok, inshallah. Bí a bí nǹkan bí 3 yẹn kọ́ lọ́dọ̀ yín bẹ́ẹ̀. Ọlọ́run ó ṣe dáadáa fún wa. Ọlọ́run aṣọ àtìgbà yẹn. Ó dà inshallah. Kò sí wàhálà àbá. Màá pè yín padà ṣẹ́gbọ́. Alright, sir. Assalamu alaikum. Èmi rẹ̀yìn rẹ̀ gẹ́gẹ́ bí tí àfáà Zikirullah sọ tá a sì fẹ́ béèrè ìbéèrè lórí wọn lórí ntẹ́ a gbọ́ látọ̀dọ̀ broda Taiwo tó jẹ́ ọmọ méjì ní láti inú ilé Kindi tán fi múlẹ̀ ń pé àfáà Zikirullah ti búra pẹ̀lú orúkọ Ọlọ́run pẹ̀lú Al-Qur'an wípé wallahi tallahi summa billahi alladhi la ilaha illa huwa
ìmáàmù Tọ́lẹ̀ kì í ṣọmọlé Ayélára wọ́n ní àfáà Zikrullah ló búra fáwọn bẹ́ẹ̀ ntẹ́mi kọ́ fẹ́ bèèrè lọ́wọ́ wọn ẹlẹ́kejì tí mo fẹ́ bèèrè lọ́wọ́ wọn wọ́n bá wa pè tán igun wo ni ìmáàmù Tọ́lẹ̀ làwọn fìsí nínú ilé Ayélára l'Ógbómọ̀ṣọ́ wọ́n á ní kí n pe àwọn padà lẹ́yìn jímọ̀ wákàtí kìíní tó kọjá lẹ́yìn jímọ̀ ń bá bẹ̀rẹ̀ sí ní pé àfáà wa Zikrullah mo pè wọ́n sì tó bí ẹ̀ 5 bọ̀ mo rìkọ́ọ̀dù bí 4 nígbà tí mo rí pé àìmágbékọ̀ náà ni tí ó ń ṣẹlẹ̀ màá play 4 fún wa nínú ẹ̀ tẹ́ẹ̀fì mọ̀ pé mo pè wọ́n padà kí ni tó padà lẹ́yìn kí ló padà ṣẹlẹ̀ lẹ́yìn pé ẹ pè mí padà bí ẹ lẹ́yìn Jumat àkọ́kọ́ rí bismillah 39 seconds. Assalamu alaikum wa barakatuh. Assalamu alaikum. Wọ́n ti gbé kọ́ yẹn báyìí. Mo ti sálámọ̀. Assalamu alaikum wa barakatuh. Nígbà tí 39 seconds pé náà kọ́ ti fóònù yẹn. Àbí nẹ́tíwọ́ọ̀kì ló kọ́ tiẹ̀. Wallahu a'lam. Ẹ gbọ́. Láàrin ẹni àti yín 39 seconds yìí pẹ̀lú wọ́n ṣe gbé tán sọ̀rọ̀ èmi sì ká kún pé wẹ́ ó lè jẹ́ network àbí service rather ní bá tún wọn pè ẹlẹ́kejì tí mo tún wọn pè ẹjá túbọ̀ yẹn náà eléyìí jẹ́ 54 seconds. Ṣáàbà court phone mi dáadáa ẹgbẹ́ ṣàrà. Mo ti try láti pe àfáà Zikrullah padà láti wádìí bí ìmáàmù Tọ́lẹ̀ ṣe jẹ́ ọmọ nílé gẹ́gẹ́ bí báwọn ṣe ń support wọn tó lè dúró tí wọn. Wọ́n dẹ̀ ní táwọn èèyàn bá pè àwọn ṣàlàyé àti pé ṣé wọ́n sọ pé ṣọ́n búra rí tó fi búra fún Táíwò pé wàláhì pé ìmáàmù Tọ́lẹ̀ kì í ṣe ọmọ nílé. Love like and share. Àbẹ̀rẹ̀ méjì ní bẹ́ẹ̀ bèèrè lọ́wọ́ báyìí tó dín pé ó ti rí. Láàrin ni àti yín kọ́ọ̀lù lẹ́kejì yìí ó hàn pé bóyá wọ́n kọ̀ tiẹ̀ àbí sáfíìsì kọ̀ tiẹ̀ a sì wà lórí dáútà rí ẹlẹ́kejì ni lẹ́yìn jùmọ́tì lọ́dọ̀ wọn after 4 gan ni mo pè wọ́n pàǹtí kí á street tán ẹlẹ́kẹta rí ẹja gbọ́lẹ́kẹta tí mo tó fi pè wọ́n 29 seconds bismillah. Assalamu alaikum. Assalamu alaikum Bilal. Assalamu alaikum. Assalamu alaikum Abdullah. Assalamu alaikum. Eléyìí náà bí tó rẹ́ndì sí nìyẹn. Èyí tó jẹ́ lẹ́kẹta. Ta tó fi tí mo tún pè wọ́n tún gbé. Mo tún pè wọ́n padà lẹ́lẹ́kẹrin. Ẹ tún gbọ́ ẹ̀ náà 33 seconds. Nígbà bá Zikrullah mọ̀ gbé kọ́ sọ̀rọ̀ wọ́n máa ti gbọ́rùn mi pè mí ni wọ́n sọ̀rọ̀ bọ̀ máa tún pè wọ́n padà. Bá Zikrullah tí mo pè wọ́n búra pé láì tó yà Imam Tọ́lẹ̀ ọ̀gbìjọ wọn náà. A ti fẹ́ bèèrè lọ́wọ́ wọn sì wọ́n gbé kọ́ mọ́. Òbó tí wọ́n sẹ́yìn yẹn dáadáa. Ìtàn gbé kọ́ láìpẹ́ sí ẹgbọ́n kọ́ ti kọ́lẹ̀ ẹgbọ́n kọ́ ti tó wọ́n ti mọ̀ pé mi ni. Ẹ bá ṣàkíyèsí eléyìí ó hàn gbangba
pé wọ́n kọ́ọ̀tì eléyìí ẹ gbọ́ bọ́n tún ṣe jẹ́ pọ́n kọ́ọ̀tì eléyìí náà tó mi ò tún ti gbàgbọ́ pé wọ́n kọ́ọ̀tì ẹ̀ láàárín ìgbà yẹn ni mo wá rántí pé mo ti rántí pé mo fẹ́ pe àfáà Yusuf Shitu tó jẹ́ pé àwọn náà ṣokùnfà bí ìmáàmù Tọ́líà ṣe wá fi wá fẹ́ jẹ ìmáàmù ní láti orúkọ ilé Ayélára àfáà Shitu tẹ́ bá rántí tí mo ní mo pè tán ní kí n pe àwọn padà báwọn ń bẹ mítì kan sí àwọn tí lè pè tán bí ìmáàmù Tọ́líà ṣe jọmọ ní ilé Ayélára ẹ má gbọ́ o èyí tó kọjá wọ́n promise mi wípé ní báyìí o àwọn olè ẹ jẹ́ kọ́kọ́ wá audio yẹn lọ Ọlọ́run jẹ́ n rí mo bẹ̀ Ọlọ́run jẹ́ kí n rí o Ọlọ́run jẹ́ kí n rí o Ọlọ́run